كل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الشيخ أبو العباس أحمد بن تيمية رحمه الله: فإنه سبحانه أعلم بنفسه وبغيره، وأصدق قيلا وأحسن حديثا من خلقه، ثم رسل صادقون مصدوقون بخلاف الذين يقولون عليهم ما لا يعلمون. ولهذا قال سبحانه وتعالى: سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. فسبح النفس عما وصفه به المخالفون للرسل، وسلم على المرسلين بسلامة ما قالوا من النفس والعيب، وهو سبحانه قد جمع فيما وصف وسمى به نفسا بين النفي والإثبات. فلا عدول لأهل السنة والجماعة عما جاء به المرسلون، فإنه الصراط المستقيم، صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن، حيث يقول: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أتقوا الله وبا أتركات جفرج محمد صلى الله عليه وسلم إكالون على الله ثم الله الصحابة وشيرون أورا له شيرون وبا نسألكوا لكم أسلمني ولا لا إله إلا الله. أني تسواجي nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé láti inú tírà àfáwà onáni Abul Abbas Ahmad ibn Taymiyyah rahimahullah. tírà náà onáni à ń pè ní al-Aqidatu al-Wasitiyyah. ṣàlàyé fún wa wáyé tó tírà yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, ọ̀pọ̀lọpọ̀ òye ó wà fún àwa mùsùlùmí àti ẹ̀kọ́ nínú tírà yìí. ní ọba dúró tó dúró déédéé bọ́dà ṣe ní kó dúró déédéé, a máa rí àwọn ọ̀rọ̀ ní sura yìí tí yóò mọ̀ ṣe láti. bẹ́ẹ̀ sì ni bí wọ́n bá yẹ̀gẹ̀rẹ̀ kúrò nílànà àwọn ẹni ṣíwájú, yóò mọ̀ rí sura yìí ẹlẹ́gbẹ̀ẹ́ tí yóò mọ̀ pè sẹ́yìn tí yóò mọ̀ pè padà kò sí ọ̀nà ọ̀tọ̀lọ́. àwọn tí wọ́n dúró lórí ìlànà Ahlus-Sunnah wal-Jamā'ah wọ́n á rí ẹ̀kọ́ nínú sura yìí. bẹ́ẹ̀ làwọn tó ń lànà àwọn alùpùpù wọlé àwa àwọn orí ẹ̀kọ́ nínú tírà yìí jẹ́ pé tírà kan ní tí mùsùlùmí tí àgbọ̀dọ̀ máa ń yíká fún láti mọ akẹ́kọ̀ọ́ nínú ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàlù wọn ti tírà yìí, àwọn míì sì ń dààmú pé tírà yìí wọ́n sọ lórí ìyẹn ní orin kéwù. àwọn míì sì ń dààmú sí pé wọ́n tún sí èdè míì. àwọn míì sì ń dààmú sí pé wọ́n ṣe àlàyé rẹpẹtẹ tá a mọ̀ sí ṣòro rẹpẹtẹ ńbẹ lórí tírà yìí. wọ́n lè tírà al-Aqidatu al-Wasitiyyah. tírà kẹ́ni tí ó jẹ́ kí mùsùlùmí tó mọ̀ ìlànà àwọn Ahlus-Sunnah wal-Jamā'ah nígbà ní ìbáàbí làáfáyé nígbà mo sí àlámọ̀ ní ìgbàgbọ́ ni, àmì ìbáàbí ìbádàt nígbà mo sí ọ̀rọ̀ ìgbàgbọ́ ni, ọ̀rọ̀ ìjọsìn ni, àmì ìbáàbí al-mu'amala wal-akhlaq nígbà mo ti ìbàdàn nígbà bí ìwà láàrin ara ẹni, al-umur ash-shakhsiyya àwọn òfin ló dé níkàlùkù wa. nígbà mo ti ìlànà Ahlus-Sunnah wal-Jamā'ah síra yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ní abẹ́rẹ́. ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó fún wa ní kó ṣe síra yìí kó jẹ́ kárí àǹfààní látàrẹ́, kó lè fi kó dárí di àfa wa yìí kó sì fọ̀rọ̀ kẹ́ àti gbogbo àwọn afẹ́sìn tí a rí àǹfààní gbé lára wọn pátápátá ìsáàmù àti ìdíyànù. نعم الإمام ابن عباس الإمام ابن تيمية رحمه الله أبو العباس ó tẹ̀síwájú ní ti àti gbégbúrò ní ọ̀sẹ̀ tí ó lọ. wọ́n ní àlùmọ́rù ìdá àtàkùn ìdá mùsùlùmí. wọ́n ní bí èèyàn bá rí bí èèyàn bá yẹ̀gẹ̀rẹ̀ kúrò nílànà àwọn ẹni ṣíwájú, yóò mọ̀ rí tírà yìí ẹlẹ́gbẹ̀ẹ́ tí yóò mọ̀ pè sẹ́yìn tí yóò mọ̀ pè padà kò sí ọ̀nà ọ̀tọ̀lọ́run. àwọn tí wọ́n
فإنه سبحانه إن الله سبحانه وتعالى فإنه درج له وبيه سبحانه أعلم بنفسه وبغيره الله وبعلا بنفسه وفي النماء الله وبعلا بنفسه في النماء nígbà mo tí ara rẹ̀ bẹ́ẹ̀ sì ni ó nímọ̀ nípa gbogbo nǹkan tí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n ọba tí ó dá. gbólóhùn subhana wá láti sábàá gbólóhùn sábàá lẹ́yìn ìjọba tó wá ní sábàá ó wẹ̀ mọ́ àtìbáhà swimming káwé bẹ́ẹ̀ ni pé ibi tí wọ́n ti ń swim ó ti di ibi tí èèyàn ti máa ń lọ wẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìfún ọtí ilẹ̀ ẹ̀rí tòun tó fẹ́ fọ ara rẹ̀ mọ́ tó fẹ́ mọ́ rẹ̀ tó kó sínú omi tó wẹ̀ dáadáa eré ìlọ́n tó ní mọ̀tàbẹ̀ àwòtáàbẹ̀ abẹ́jú fọ ara rẹ̀ mọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala àmọ́ ọmọ gbọ́dọ̀ ìlú rẹ̀ nígbà mo ti gbàtígbà tó lọ́ọ́ máa fẹ́ fọ ara rẹ̀ mọ́ min ìwéèrè tìfà nígbà àwọn ìròyìn àléébù àwọn ìgbàkọ́ àbí àwọn àbòmùjẹ́kù táwọn èèyàn mọ́ orí ìrọ̀lọ́ nínú àwọn ètò ìdá ọlọ́mọ Allah subhanahu wa ta'ala àmọ́ ọkọ̀ ara rẹ̀ mọ́ kúrò nínú àwọn ìròyìn bẹ́ẹ̀. afáwọn rẹ̀ mọ̀ lọ onífà ìnáhu dáradì ọlọ́mọ Allah subhanahu wa ta'ala subhanahu bímọ fún ọlọ́mọ báyìí àwọn alábọ́dé náà fi ọlọ́run nímọ̀ nípa ara rẹ̀ ju ẹlòmíì lọ olónímọ̀ nípa rẹ̀ jù ẹnìkan ò lè ròyìn ọlọ́run fún wa bàbá rí ròyìn ọlọ́run àmọ́ rí nálùkùnrin àlùkẹ́rì àmọ́ rí nínú ọ̀rọ̀ àwọn ànábì rẹ̀ tọ́lọ́run bá fi ṣe bó ṣe wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run gbogbo ìjọba ọ̀kan lòun ọlọ́run bá ti gbé àwọn ànábì rẹ̀. ولقد بعثنا لكل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́run gbogbo iná kọ̀ọ̀kan ló wọ́n láwọn bá fi gbé òṣìṣẹ́ dìde àní ibùdó lọ fún ọmọ sọ fún àwọn ènìyàn nítorí ìjọsìn kan lọ́wọ́ nìkan tuntun واجتنبوا الطاغوت wọ́n sì dìnnà sí ìmọ̀ ṣe ẹbọ sọlọ́ba aláàtọ̀tàlá ó nímọ̀ nípa ara rẹ̀ ju gbogbo èèyàn lọ kò sẹ́ni tó nímọ̀ nípa ọlọ́run tó ju ọlọ́run ọba lọ bákan náà ó wá fi ìmọ̀ yìí ó wá fi mọ àwọn ànábì rẹ̀ òbí àti pé gbólóhùn tí a fáwọn akérò láàrin yìí àlámú ìdàtìyí ètò ìtàkìdéyìí rẹ̀ ọlọ́run ló fi nímọ̀ nípa ara rẹ̀ ju ẹlòmíì lọ ìmú ìtọ́lọ́wọ́n ọba tó fi mọ àwọn ànábì táwọn ànábì fi mọ̀ wá ọlọ́run fi nímọ̀ nípa ara rẹ̀ ju ilé fi mọ àwọn ànábì rẹ̀ lọ. wọ́n ti fẹ́ rí i bákan náà ọlọ́run ọba yìí ó nímọ̀ nípa nǹkan míì ẹ̀rí ó nímọ̀ nípa nǹkan míì ju kan náà lọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn alárí àwọn ẹgbẹ́ àwọn aláfẹ́tòbí nínú ẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ sì ni àwọn alápẹ́rẹ́ yìí sọ́mọ́tọ́ ọlọ́run ọba dáwọ́ ìtù wa lọ ọlọ́run ní àǹtí mọ̀ṣẹ́dù kọ́lùkọ́ àmì sàmá àbẹ̀lẹ̀ ọlọ́run lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn sẹ́yìn lele ní dídá ní àbí sọ́mọ́ bó dẹ̀ dẹ́sí pé kò sún tó le fọ́lọ́ láti dá rọ́pà àfáǹkà ọ̀fọ̀tọ̀ wáhà rọ́pà àfọ̀tà ọlọ́run bá ní sáǹkù rẹ̀ lẹ́ni pé àwọn gíga sọ́nà ọlọ́run ní òun gbé sókè fọ́kàn wáhà ó dẹ̀ tán ṣe wà kọ́sẹ̀ lẹ́yìn náà wà á kọ̀rọ̀ jẹ̀ tó ha ha ọlọ́run bá yìí kan náà ló máa ń mú òun jáde láti inú sọ́nà yìí wà á kọ̀rọ̀ jẹ̀ tó ha ha ìmọ́lẹ̀ òun jáde láti inú sọ́nà ọlọ́run Allah subhanahu wa ta'ala òun náà ló ṣe lé tó ló bá wọ̀ ẹ lè rí àtẹ̀gbá ẹ̀rọ nù pàtó ló wọ sọ́mọ yìí wá láti léyìí subhanallah ẹ̀ lè rí bóòlù tó tóbi tó bẹ́ẹ̀ sì dọ́wọ́ bẹ́ẹ̀ yẹ fún yìí ẹ̀rí náà sọ́mọ máa tó tóbi léyìí òru fẹ́ jáde tó ti bẹ́ẹ̀ ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ó nímọ̀ nípa sọ́mọ yìí ti wáyọ bó ṣe nímọ̀ nípa ilẹ̀ àbí àwọn èèyàn ju ara wa lọ́wọ́ lọ. sẹ́yìn àwọn èèyàn lọ wọn lọ afdaqu qila wa ahsanu haditha ọlọ́wọ́ báyìí afdaqu qila ọlọ́run ọba ló jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ló fi ń jẹ́ ọ̀rọ̀ òdodo jù
ọ̀rọ̀ ọlọ́run tó fi ń jẹ́ òdodo jù nígbà pé ọ̀rọ̀ ọlọ́run Al-Qur'an Al-Karim al-kutub al-munazzala àwọn tí wọ́n máa máa sọ̀kalẹ̀ ètò tóbi jù ní wọn náà Al-Qur'an Al-Karim olófi ń jẹ́ òdodo jù níta bá fi bá nínú tírà ọlọ́run nínú Al-Qur'an Al-Karim òdodo ni wàlá àdá tó kù fi gbọ́dọ̀ ṣe èyí lórí ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ní alif lam mim ọlọ́run alif lam mim ذلك الكتاب ọlọ́run ní ẹ̀rí tírà yẹn Al-Qur'an Al-Karim hudan lil muttaqin ìmọ̀nà ló jẹ́ fún gbogbo àwọn olùpáyọ̀ lọ. alladhina yu'minuna bil ghaybi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. àwọn tó bá ti wọn nímọ̀ nípa al-ghaybi nǹkan tó pamọ́ wa yuqimuna as-salata wọn a ti máa kínu ìrun wọn a máa kínu fọlọ́ wa mimma razaqnahum yunfiqun nínú tá a fún wọn a máa yọ gàtá wọn sì máa ṣe ìtọ́ya nínú ẹ̀. sọ̀rọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ológun jẹ́ òdodo jù ó ní wà á dàpọ̀ kíílá ọ̀rọ̀ lọ́wọ́ báyìí ológun jẹ́ òdodo ọ̀rọ̀ lọ́wọ́ tá a sọ yìí ọ̀rọ̀ méjì ni bó dẹ̀ dájú pé gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ pátá al-wahyi wáyé ti wá wáyé olùrọ̀ lọ́wọ́ bá ti wá alhamdulillah ní ẹ̀fẹ́ islam al-wahyu wahyan wáyé méjì ni. والوحي وحيان يرى مجني يرى كم أمام كنا القرآن الكريم يرى كم أمام كنا الحديث النبوي الصحيح قل يا نبي محمد صلى الله عليه وسلم كسف ويتي كسف ما نور الإسلام هو واي وأصدق قيل إن تنظر ما في الصح يلا علم القرآن أبار علم حديث تقول له وأصدق قيل أولوكم جودني الله سبحانه وتعالى قل والنجم إذا هوى قل يري ومنبوع تنويره إذا هوى إذا سير وبطن تبع ملك ما ضل صاحبكم وما غوى صاحبكم إياه محمد صلى الله عليه وسلم ما ضل قصده وما غوى ذلك يا نبي وما ينطق عن الهوى بس في صور لا ترى خير إن هو إلا وحي يوحى يقرأ في صور عن ذكي لذلك عائشة رضي الله تعالى عنها أني وإياه فقط وضع النبي صلى الله عليه وسلم هنا الرؤيا الصادقة هنا الله جدو تلقى وعن الله mo yẹ lálẹ́ àdúgbò jẹ́ òdodo àmẹ́bí ọlọ́run fún òní láàlá àdúgbò jẹ́ òdodo ẹ̀yìn àdúgbò jẹ́ wáàyè so gbogbo ọ̀nà tí wáàyè tó ń gbà wá bára ti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ fún lẹ́nu yálà lójú àlá ni yálà onígbàdo tí wọ́n wá ààrẹ ẹ̀gẹ́ bí oní kàtọ́ọ̀lù sọ́ọ̀lù ti jẹ́rẹ̀ ààrẹ ẹ̀gẹ́ bí agogo ohun agogo gbágán nígbà tó sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ fún lẹ́nu nígbà tí wáàyè bá dé nígbà míì ní àsìkò tútù oró ti mọ ọmọ ní àsìkò ooru yóò ti mọ làágùn wípé irun ara rẹ̀ á dìde látara látara ooru àwọn wa làágùn ṣẹlẹ̀ Muhammad sọlọsọlẹ nígbà wọn àyídé tó lọ bá àwọn tó padà lọlé alábìrin zẹmìlúùnì ẹsẹ fúnpọ mi kí ló mú òtútù ní àsìkò ooru tó wá àyè tẹ ọ̀nà kan ní ìgbà mi àwọn wáyé wa ẹ̀rí ìwà sọ́kì Jibril alayhi salam kó wá ní ìbámu sí Jibril kọ́nà kó wá Jibril sallallahu alayhi wa sallam. ààrẹ gẹ́gẹ́ dàmísìlì Jibril àwa kàmísìlì rọ́d kàdé ìyàtọ̀ sẹ́lì kàdé dọ̀dọ̀ sọ̀rọ̀ bí sẹ́lì àtẹ́lì kàdé yìí Jibril máa ń gbé àwọ̀ rẹ̀ wọ̀ nígbà ní àwọn abáná sallallahu alayhi wa sallam yẹn làwọn tí wọ́n jẹ́ kékeré wọn ni à Jibril ló wá bá o dé ìyá ló ń sọ fún gbogbo bí Jibril ló ń sọ sọ ọlọ́run tó báyìí wọn ni à dé ìyá lélẹ́yìí láì mọ̀ pé ọlọ́run ní kí Jibril kó tàmọ́sálà kó gbé àwọn dé ìyá wọ̀ rẹ̀. oríṣiríṣi ọ̀nà ni wáyé mọ́ máa ń gbà àwọn sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ọ̀rẹ́ sọ̀rọ̀ bá ọ̀sọ̀lẹ̀ náà tó wáyé lọ́wọ́ dé omi yóò jẹ́ Al-Qur'an omi yóò jẹ́ hadith lẹ́yìn tó fún wa pé méjèèjì ọ̀rọ̀ ọlọ́run ọba ni
وأصدق قيلا ọ̀rọ̀ Ọlọ́run al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run hadith òdodo ni a gbọ́dọ̀ rí òdodo nínú tírà míì tó ju ní tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ lọ a gbọ́dọ̀ gbé ọlá fún tírà míì tó ju tọ́lọ́wọ́ tó sọ̀kalẹ̀ lọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ani alhamdulillah fa inna khayra al-hadi fa inna khayra kalam kalamullah oni tírà tó lóore jù ona kalamullah ona ni ọ̀rọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala so ní ṣókí mùsùlùmí ohunkóhun tó bá ṣẹlẹ̀ gbọ́dọ̀ ẹnìkan ká gbéga ju ọ̀rọ̀ Ọlọ́run bá lọ torí ọ̀rọ̀ Ọlọ́run bá lọ ní jẹ́lódò wọ́n mùsùlùmí wá dúró sí nígbà tí àwọn mùsùlùmí tá a máa ń sọ̀rọ̀ láyé ara wọn àbáwọn kan fa ọ̀rọ̀ àwọn tó wọn dá sí ní tó fi ṣẹ̀rí ní tó fi sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ gbogbo oní ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà tí ẹni tí Kùránì sọ yẹn lóòótọ́ ọ̀rọ̀ ní o ṣùgbọ́n káwáníkà wò dáadáa kò bá ìṣe ìṣẹ̀lẹ̀ yìí kò bá mu ẹ̀rí tó pé kò yí kẹ́kẹ́ yàtọ̀ gan-an subhanallah eléyìí ò dáa agbọ́dọ̀ gba Al-Qur'an ní sílẹ̀ òdodo wa afdahu illa wa ahsanu haditha bẹ́ẹ̀ sì ọ̀rọ̀ Ọlọ́run olóbi ń dájú min khalqihi Ọlọ́run Allah subhanahu wa ta'ala kò sí ń tà lè wé nínú àwọn ẹ̀dá rẹ̀ nínú ọ̀rọ̀ nínú àlàyé nínú ìmọ̀nà nínú òdodo kò sí ọ̀rọ̀ Ọlọ́run ló fi ń dódodo ọ̀rọ̀ Ọlọ́run ló fi ń dájú ọ̀rọ̀ Ọlọ́run ló fi ń ní mọ̀nà jù ọ̀rọ̀ Ọlọ́run ló fi ń pọ̀yàn léjù ọ̀rọ̀ Ọlọ́run ló fi bá ti bọ̀tán bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn lè tẹ́lẹ̀ ọrùn jù ọ̀rọ̀ ọmọ ìdí ènìyàn ti tẹ́lẹ̀ ọrùn èèyàn mẹ́wàá ẹ̀kú wọn kalẹ̀ ọ̀rọ̀ tuntun oníkálukú wọn sọ àdìgá tẹ́lẹ̀ ọrùn kódà bá mẹ́lẹ̀ tẹ̀lé ní wọn sáfẹ́ tẹ́lẹ̀ ọrùn àti lè tẹ́lẹ̀ ọrùn ṣùgbọ́n náà bá Allah subhanahu wa ta'ala sábà ti mú ọ̀rẹ́ ta tẹ̀lé ọ̀rẹ́ àlèkè Ọlọ́run bá nìkan lọ́rùn tó máa rúṣùwò صادقون مصدوقون بخلاف الذين يقولون عليه ما لا يعلمون لكن تجعل الله ولي bákan náà àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn ni wọ́n tún nímọ̀ nípa Ọlọ́run ju gbogbo ẹ̀dá lọ àti fèrèlẹ̀ pé kò sẹ́nikẹ́ni tó nímọ̀ nípa Ọlọ́run tó ju Ọlọ́run ọba lọ láì sí èméjì ìgbà tí ká bá fẹ́ mọ̀ nípa Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run láti mọ̀ nípa Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì olùsùn mẹ́lẹ́yìn náà olùsùlùhù àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ rí anábìwá lọ́sùn àrẹ ìṣúná sọ̀lám olùsùlù yàtọ̀ bẹ láàrin rasul àti nàbí tó bá yẹ pé àwọn àfẹ́sì wọn pín àwọn bí i ní rasulun nàbí rasulun náà ní nàbí torí pé àwọn méjèèjì Ọlọ́run bá náà jẹ́ pé wọn àwọn méjèèjì ni wọ́n jíṣẹ́ àwọn bí i ní rárá rasul mà ó ti la èlé yìí wọ́n yóò máa gbé tẹ̀lé yìí ẹ̀ka tó ní rasul ó lẹ́yìn tọ́lọ́wọ́n bá náà ṣe sí Ọlọ́run tó máa pa láṣẹ láti lè fi tọ́lọ́wọ́n bá náà láti lè kéde rẹ̀ báwọn ènìyàn wọ́n á ní nàbí yìí mọ̀n ursila ilayhi ẹni tí wọ́n ránṣẹ́ sí wọ́n lànà yóò máa rí tẹ̀lẹ́kì ṣùgbọ́n wọ́n ní kó ń tẹ̀lé àwọn kan tó bẹ̀ ó rẹ̀ pé ọ̀rọ̀ yìí ó ní àrùn díẹ̀ lára nígbà kò sí ànábì kan tọ́lọ̀ bá ránṣẹ́ sí Ọlọ́run ó ní kó kéde ìgbéra àwọn ẹgbẹ́ nìkan lọ́wọ́ àbọ̀ ní kó kéde sí. àwọn akọ́ṣàlà yìí wọ́n ní nàbí wọ́n ní rasul òun ní tọ́lọ̀ wọn bá rán sí àwọn èèyàn kan tó dá sí pé òjíṣẹ́ kan ò tí ì tẹ́wájú láti wá jíṣẹ́ Ọlọ́run fún wọn rí. nàbíyù òun ẹni tọ́lọ́wọ́ bá rán sí àwọn èèyàn kan tí òjíṣẹ́ ti tẹ́wájú rí tó ní ìlú bẹ́ẹ̀ súnmọ́ òdodo jù. ìdí ìgbà sí pé anábìwá Muhammad sallallahu alaihi wasallam rasulun nàbí rasulun nàbí tó pé gbogbo ẹnikẹ́ni tá a bá ti pé ní tá a ti pè ní rọ̀ṣúlù ọ̀tọ̀mátìkálì ti di nàbíyù títí anábìwá Muhammad sallam rọ̀ṣúlù nàbí anábìwá Musa rọ̀ṣúlù nàbí anábìwá Harun rọ̀ṣúlù gẹ́rù nàbí títí tẹ́lẹ̀ anábìwá Musa alayhi salatu wassalam anábìwá Yusuf alayhi salatu wassalam rọ̀ṣúlù nàbí bẹ́ẹ̀ lọ sí àwọn anábìwá náà anábìwá Adam alayhi salatu wassalam nàbí wàlẹ́ tàbí rọ̀ṣọ́. tó láti lè bí àwọn afáà ní àtọ̀ lórí tẹ̀kílì
kún wọ́n dé ìtumọ̀ àbí kún wọ́n dé yàtọ̀ láàrin rasul ar-risala wan nubuwa yàtọ̀ ní wà láàrin wọn ṣùgbọ́n láì sí èméjì rasul bẹ bákan náà al-anbiya rasul bẹ àwọn al-anbiya àwọn náà bẹ. kí ni ọ̀rẹ́ mọ̀mọ́ wa ni ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam kan wà tẹ́ pé wọ́n fi rí yàtọ̀ láàrin rasul àti nàbí bàtàlàgbà Muhammad sallam tó sọ ó ní ẹni tó lọ́wọ́ ọba tó kọ́kọ́ ránṣẹ́ sí àwọn olùrúsùlẹ̀ Nuhu anábìwá Nuhu alayhi salam òun náà ni òjíṣẹ́ àkọ́kọ́ ṣìyàtọ̀ ń bẹ láàrin rasul àti nàbí. lẹ́yìn wa ni thumma rusulu àwọn tí wọ́n tún dá lọ́wọ́ ọba náà lẹ́yìn ọlọ́run òun náà ni àwọn òjíṣẹ́ rẹ̀ sọ́ọ́dúnkún àwọn tí wọ́n ń sọ òdodo kò sẹ́ni tó sọ òdodo tó àwọn àmẹ́bí ọlọ́run nínú àwọn ẹ̀dẹ́ ọlọ́run nínú àwọn ènìyàn sọ́ọ́dúnkún torí pé tí wọ́n ń sọ ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti gbọ́ ìtawà ti sọ òdodo ni torí gbọ́dọ̀ ọlọ́run ni wọ́n ti gbọ́ mọ̀tòkóòn àwọn ẹni wọ̀nyí wọ́n ń sọ òdodo bákan náà àwọn èèyàn tún gbà wọ́n lódodo yẹn ló dá sí pé ọ̀rọ̀ yẹn ní àwọn ànábì tọ́lọ́run bá àwọn èèyàn tọ́lọ́run bá náà nábì sí ọ̀rọ̀ yẹn ní tí wọ́n gbà wọ́n lódodo àìmọ́ gbà wọ́n lódodo eléyìí jẹ́ sábà bí ìyà fún wọn ẹ̀rí nínú ṣòro ṣahadatain nínú àwọn ọmọdéẹnu tí a fi ń di mùsùlùmí tá a ti ṣàhádà fún wọn jókòó la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam tó fi wọn jókòó lórí ọkùn èèyàn nínú ẹ̀ àkútẹ́dẹ́kù wà bẹ́ẹ̀ méje ni nínú rẹ̀ àkútẹ́dẹ́kù kágbà lódodo la ilaha illallah agbọ́dọ̀ gbà lódodo so agbọ́dọ̀ gba àwọn àmọ́bẹ̀rẹ̀ lódodo anábìwá muhammadu sallallahu alaihi wasallam wà á kọ́rọ̀ rọ̀ṣọ̀ òun làmẹ́bí gbẹ̀yìn agbọ́dọ̀ gbà lódodo gbogbo ayé gbọ́dọ̀ gbà lódodo torí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala ní tó gbé wọn kalẹ̀ fún òun nìyí ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ń sọ àgbọ́dọ̀ gbà lódodo tá a bá gbà ètò ọlọ́run ọba òun lọ́ba tó ń sòdodo tó máa rọ́ọ̀tún lóhó sọ̀rọ̀ fún lẹ́yìn náà òṣìṣẹ́ ọlọ́run ọba tó wá dé fún àwọn ẹni tó ń sọ òdodo mọ̀tòkó àwọn tí wọ́n gbà ní òdodo بخلاف الذين يقولون عليه ما لا يعلمون níta àwọn àná ní ìgbà sọ lágbọ́dọ̀ gbà nípa ọlọ́run àgbọ́dọ̀ gbà ń táwọn èèyàn kan sọ àwọn tàbí tí wọ́n yapa tí wọ́n sọ tí wọ́n ò mọ̀ tí wọ́n sọ bí èyí tí wọ́n ò mọ̀ alhamdulillah ọlọ́ba ti wá ní mùsùlùmí ọlọ́kùn lè tó wá ní ìsìnkọ́wọ̀ bẹ́ẹ̀ bá rí kékeré lórí kékeré ẹ̀ lórí àdúgbò rẹ̀ ẹsìn máa fi mọ nígbà tó yàn fẹ́ rí mi ọlọ́run ó fẹ́ rí mi lọ́rọ̀ tẹ bóun ṣe lè rí ọlọ́run bá dánù nǹkan lọ́rọ̀ tẹ ní mọ́nì ní pẹ̀lú owó ṣùṣù ó ní ọlọ́run bá bímọ owó ṣùṣù ó ní ọlọ́run bá níyàwó owó ṣùṣù ọlọ́run bá mẹ́ta lẹ́yọ̀ ọ̀kan ni kákó mẹ́ta jọ kó wá di ẹyọ ọ̀kan àwọn ọ̀kan nìyẹn ẹ̀rí ní àṣà wa nílẹ̀ Yorùbá wọ́n gbà pé ọlọ́run ọba ẹ̀rí nínú orúkọ rẹ̀ ní ọlọ́run olúwa elédùmarè ọlọ́ọ̀fin ọ̀run ọ̀nà ní ti ọlọ́run kì í ẹ̀rí wọ́n lọ́nà ọba ìyá ayé kì í ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn àwọn òṣìṣẹ́ rẹ̀ lábáńsì láti máa ń fi Ṣàngó Ọya Èṣù gbogbo àwọn kan wọ̀nyí lọ́dọ̀ àwọn Yorùbá òòṣà náà ń pè wọ́n yẹn ní pé àwọn tí ìjọsìn fún wọn ó túmọ̀ sí ìjọsìn fún náà ṣẹba adé ìfẹ́dá kan náà bínú ẹ̀rí dà ìbáláwo ní àkọsílẹ̀ ṣùgbọ́n àwọn ní àkọsórí inú wọn ti máa ń lò gan ni pé ẹ̀sìn kan ní láyé ìjọ òsì bẹ́ẹ̀ sílẹ̀ láyé ìsìlá tó pé gbogbo ẹ̀sìn láyé ló ní síra wọ́n ti dáwọn kò ní síra tàwọn arúgbó ni àwọn ìlú ẹ̀rí baálé ó fún ọmọlé náà di baálé òun náà fún ọmọlé láìsí èyí nílẹ̀ àtẹ́yìn nítorí máa ti lákọsílẹ̀ kò sí bí àrùn òṣè ní kóòtù bóun lẹ́sẹ̀ táàrùn máa kó sí bóun lẹ́sẹ̀ yọ kúrò
nígbà tẹ́ ìbọn márùn-ún ṣe kó sí ẹ̀rí ń lọ bẹ́ẹ̀ ti sọ́ọ̀bù pọ́blẹ́mù tó túmọ̀ sí pé wọn ọkọ níwọ̀n àyí náà kò sí wáyé lọ́dọ̀ wọn láti ọ̀dọ̀ ọlọ́ọ̀bá aláṣọ ọ̀dọ́lá ṣùgbọ́n ẹni wọ̀nyí náà wọ́n ló gbẹ̀gbẹ́ àwọn sọ tó yẹ káwọn sọ nípa ọlọ́ọ̀ ẹ̀rí ìkan nínú wọn tó láwọn ọ̀dọ́lá fi wọ́n dóòrù àwọn traditionalist wọ́n gbà pé African traditional religion ẹ̀sìn àbáláyé lọ́rọ̀ sí wọn èdè wọn sọ pé kìí ṣẹ̀sìn àbáláyé ẹ̀sìn kíni kí ẹ̀sìn láàrin àbáláyé àti àdáyébá èmi máa ń sọ pé ilé ìtọ́ ẹ̀sìn àbáláyé ni ilé ìmọ̀ ń sọ ni àbáláyé ni ṣùgbọ́n ẹ̀sìn àmúwáyé òun lè fi Islam ẹ̀sìn àmúwáyé òun lè fi Islam àbí nígbà tí a ṣe la rí lábàṣà ògbó lárọ́ ya ọlọ́run bọ̀ kò sọ fún wa pé ọgbọ́n bẹ ọyá ń bẹ ní bàbá ọlọ́run bá ló ń kó wa pé níta jẹ́rìí ṣíṣe àhádà nígbà náà la ilaha illallah wò ṣùgbọ́n àbùkù náà bá wọn máa ní ẹ̀sìn àbáláyé ni láìsí agbọ́ abáláyé ni abáláyé ni ṣùgbọ́n ìta àmúwá ta àmúwáyé Islam ẹ̀sìn àmúwáyé Islam ìyẹ́ sàbáláyé abẹ́sẹ̀ àbáláyé ni àbẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam oní kullu mawludin yuladu ala al-fitra wọn ò ní bí ọmọ àtúntò bílẹ̀ Islam kí ló mú wáyé àbùkù bẹ́ẹ̀ ni bá 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 láyé ṣùgbọ́n tá a mú wáyé lẹ́sìn Islam ó ti yẹ kí káwọn bá wọn dàgbọ́rọ̀ àbáláyé àdáyé bá ní ẹ̀yìn abáláwo àbáláyé ni bá ṣe bá ọgbà wọn ẹ̀sìn àgbélẹ̀rẹ̀ yòókù bá ṣe bá wọn láyé ṣùgbọ́n òun la mú wáyé èyí tá a mú wáyé gẹ̀gẹ̀ lọ́lọ́run torí ẹ̀dá wa ọlọ́run ní káwá ṣe ẹ̀sìn orí ẹ̀sìn Islam tó ní ṣókí àwọn ẹni wọ̀nyí àwọn náà náà ròyìn ọlọ́run ẹ̀rí bìmẹ́lẹ̀ yàlẹ̀mú lódìgbò tí wọ́n onímọ̀ níbẹ̀ wọ̀kọ́ọ̀lù Uzayr ibn Allah níbẹ̀ náà Yahudi wọ́n ní Uzayr ọmọ náà bá ní àwọn Nasara àwọn ní Isa ibn Allah Isa ọmọ náà bá ní ibẹ̀ nínú àwọn ẹnu ní nínú àwọn táwọn tẹ̀lé wọn ní mùsùlùmí táwọn ní òkú náà bá láwọn orin tí ò tọ́sọ́ lọ́wọ́ ẹ̀rí tí Kùránì sọ̀kalẹ̀ níta bá dìbò tán wọ́n sọ pé rárá wọ́n ní ọlọ́wọ́ báyìí ọba tí ò lọ́wọ́ ni wọ́n ní ọlọ́wọ́ báyìí ká máa ròyìn pẹ̀lú àràṣì ẹ̀rí ká máa ròyìn pẹ̀lú pé ọlọ́wọ́ báyìí ní ìbẹ̀lẹ́ àràṣì kẹ ọlọ́wọ́ ajókòó ọlọ́wọ́ bá ajókòó kó ló ti máa rẹ́ yìí ẹ̀rù làákàrí yẹn lọ sùpé bẹ̀rẹ̀ ọ̀gbà òní bìsìláàbù lẹ́yìn yaquluna alayhi ma la ya'lamun àwọn òṣìṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run olódodo ni wọ́n tí wọ́n bá sọ nípa ọlọ́run òdodo ni wọ́n sọ a sì gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí àwọn èèyàn kan tó dá sí wọn a máa sọ tí wọn ò ní mọ̀ nípa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wal adaqal torí ìdílé ọlọ́run bá sọ nínú sọ́tù sọ̀fáàt ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله رب العالمين الله بقى سبحان ربي الله ni mímọ́ fún wọn náà báyìí subhana ọlọ́run fún ara rẹ̀ lọ gbólóhùn yìí ayé ìlú bẹ́ẹ̀ nìkan àfi ọlọ́run bá subhana gbólóhùn kan ní tọ́lọ́wọ́ ọba tó dání fún rẹ̀ ìgbóngbà táwọn kan látara àìgbẹ́sìn wọ̀nyí àwọn alùsọ̀lẹ́ ìwà ìtìhàn náà àwọn ìtàsọ́wọ́pọ̀ àwọn oníṣúfí wọ́n lo níbẹ̀ni wọn tó lo gbólóhùn fún ara rẹ̀ bẹ́ẹ̀ sì tó gbà lérò òun yìí pé ọlọ́run ọba ń bẹ lára òun tó bá lo gbólóhùn fún ara òun olùkọ́rọ̀ òun olùkọ́rọ̀ fún wà lára òun ẹ̀rẹ́pẹ̀lú wahdatul wujud ìkànnì wọn ni subhani ma a'zama sha'ni mímọ́ fún mi kankan sí mi lábàwọ̀n ṣáàlù mi ìṣesí mi ipò mi ìlú nǹkan mi máa àdọ́mù ṣáàlù kò sí tó tó láyé wọ́n ní alhàláì ó sọ lẹ́yìn òkú ìyá rẹ̀ tó tó pé
tíyàn bá ti nígbàgbọ́ nípa wahdatul wujud kò ní sí njó níbẹ̀ pè lọ́nà oríṣiríṣi ìgbàgbọ́ níbẹ̀ lórí àwọn èèyàn ìgbàgbọ́ náà wọ́n gbàgbọ́ pé ìgbẹ́ náà tó báyìí pé gbogbo ìgbàgbọ́ náà bá dá yìí olóní ẹ̀mí tó wá níyì ẹ̀mí ẹ̀lẹ́gbọ́dọ̀ lọ sí yẹn lẹ́sìn rí àwọn ẹlòmíì kí wọ́n wọ́n sùsùn tí wọ́n mọ ọdún tuntun nínú àwọn ẹ̀dẹ́ ọlọ́run nílùú India mọ̀ọ́lù ọ̀rọ̀ tó ń sùn mọ̀ọ́lù bẹ nínú wọn tí wọ́n pe ẹnì kó o gbọ́dọ̀ ló fẹ́ pa mọ̀ọ́lù jẹ wọ́n yí pa mọ̀ọ́lù bẹ́ẹ̀ni ibẹ̀ láwọn ẹlòmíì tó bá pé tí wọ́n mọ̀ sí nǹkan míì ni tí wọ́n gbà pé ẹ̀mí ó ń bẹ lára ẹ̀mí yìí làwọn gbọ́dọ̀ mọ̀ sí náà àwọn onítọ̀ríkà àwọn oníṣúfí wọ́n lọ rọ́bọ̀ wọ́n rìn ìkúrì wọ́n ṣàgbákò àkídà burúkú lọ́dọ̀ àwọn aráàlú India olùkídà wà láti lòdì wípé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ̀rí záàtù rẹ̀ dàbíyà ọlọ́run ń bẹ nínú gbogbo nǹkan bíbẹ ọlọ́run wà nínú gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run wọ́n ti gbà pé tí àwọn bá fọwọ́ kàn kankan nítawọn fọwọ́ kàn yìí ọlọ́run làwọn fọwọ́ kàn ọlọ́run làwọn fọwọ́ kàn ẹ̀rí nínú àwọn ọ̀nà táwọn ń fúnyẹ̀ tẹ́lẹ̀ bíyà rẹ̀ lórí báyìí ní ìlẹ́wù rẹ̀ wọ́n á ní kò lè gbé rẹ̀ sípò ẹ̀ mọ́ tó bá ti dé lẹ́wù ẹ̀ ó lè gbé rẹ̀ sípò ẹ̀ tó bá ti wá fàáfàá tó ti sún lọ́wọ́ náà ó ti jọ lọ́wọ́ so ọ̀rẹ́ ni al-hulul wọ́n ti wọ́ra owó àtọ́lọ́hún àwọn ti rò papọ̀ bí ìgbà tí ẹ bá po iyọ̀ tẹ́ ẹ pé mọ́mi wọ́n ká tíra yẹ̀ rí ká bomi kalẹ̀ ká bu yọ̀ sí tó bá ti wá di sọ́ọ̀fù àbí ṣúgà ká wá gbé ẹ̀gbẹ́ àti sẹ́pẹ́rẹ́tì ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ làwọn ṣe rí eléyìí ló ń pè àlùfẹ́ lóòrù nígbà tó o ti ṣe pín kílókù al-ittihad ìbẹ̀rẹ̀ kan mi tó bẹ́ẹ̀ bá mu omi ẹ lè mu ṣúgà bẹ́ẹ̀ bá lè mu ṣúgà náà omi náà lè mu tó lọ́dọ̀ tó wọ́n nìyẹn lọ́dọ̀ àwọn alùpùpù níta eléyìí kọ́mọ dáadáa lọ́dọ̀ pápá jọ àwọn Tìjàníyà so eléyìí nínú àwọn àkídà burúkú náà nìyí so arákùnrin yìí ó subhanahu ma amọ̀nà sọ̀rọ̀ títóbi fún mi nígbà mi èmi bí mi lábàwọ̀ ọba ọ̀nà ọba sọ̀rọ̀ àwọn mú wọn lọ bẹ lórí mi wọn lọ yọ ojú ẹ̀ di sọ̀rọ̀ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni subhana rabbik mímọ́ fún wọn náà káàdà lọ wù ú gbogbo tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala tó ti ń gbóló bóyá subhana àbí tó bá ti ń gbóló yusabbihu àbí gbóló sabbaha kánà ní gbogbo ẹ̀ sabbaha ó ṣàfọ̀mọ́ yusabbihu ó ṣàfọ̀mọ́ subhana kí ṣàfọ̀mọ́ dáa bá fi rí ọlọ́run fi ń gbé àléébù kúrò lára ẹ̀ èyí ẹlẹ́kìtì ibi tá a bá fi rí ọlọ́run fi àwọn orúkọ tí ó tẹ̀lé àbáwọn ìròyìn tí ó tẹ̀lé ọlọ́run fi ń ṣàfọ̀mọ́ fún rẹ̀ tó yé bí àpẹẹrẹ olúwa qalu ittakhadha Allahu walada àwọn nàkọ́ra ní ọlọ́mọ lọ́mọ ọlọ́ni subhana ẹ̀rí subhana olùkọ́ ìfọ́ ọlọ́run kúrò níbi ìlànà ìjẹ́bù kádìpẹ́ náà bá lọ́mọ ìròyìn tí ò dáadé subhana sabbaha lillahi ma fi samawati wa ma fi al-ardi gbogbo ojú ń bẹ ní sẹ́mọ̀ àti tí ń bẹ nílẹ̀ wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run kúrò níbi àwọn abòǹbùjẹ́kù kúrò níbi àwọn ìròyìn tí ò da ìròyìn tí ò wúlò tí Kùránì ò gbé wákàtí ìròyìn ọlọ́run ṣùgbọ́n ìrìnà náà wọ́n pèsè ayé yìí subhana rabbika ọlọ́run bá ní mímọ́ fún òun ọlọ́run ọba rẹ̀ o ọ́bì amma rabbil izzati ọba oníyì al-izza ìjọba ti yọ al-aziz al-izza ọba oníyì lọ́lọ́ ọba alágbára al-izza izzatan tá a bá ń sọ izza méjì ni
العزة المطلقة والعزة المقيدة. العزة dandan agbára tí ò láfijọ́ tí ò fara sí tẹ́tẹ́ ọlọ́run bá nìkan lónìí. subhana rabbil izza bi izzatika shaitan radwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadith ṣe albani rahimahullah wọn ní sọ́yìn jáde ẹnìgbà tó yẹ ọlọ́run bá mọ anabi wa adamu alayhi salatu wa salam tí ò ní lẹ́nu shaitan náà lọ abọ́ àmọ́ aṣọ lórí ọkùnrin pé bẹ̀ẹ́sìdàtì wọlọ́run pẹ̀lú iyì wọlọ́run tó bá pamí láṣẹ wípé kí n forí balẹ̀ fọ́nrán fún fárákùnrin kí n tẹ̀lé sí ìrítẹ̀ kí burú yẹn wà lórí ọkùnrin fún ṣe lọ́yìn nígbà tó lọ́yìn gbàdọ́lọ́ wọn tẹ̀lé sí dára tán kò mọ́tọ́lọ́ wọn ó bí rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí a dáná wáyé ń tẹ̀lé mi tẹ́ pé ọkàn rẹ̀ wọ́n tẹ́kọ̀ fọkàn kankan tó mọ̀ pé apàdà wá ṣẹlẹ̀ náà ọlọ́wọ́ rẹ̀ ya ó sì lórí àdámọ̀ torí àdámọ̀ mọ̀lẹ́kà lọ́wọ́ yìí mọ̀lẹ́kà ó ní balẹ̀ bá dáwọ̀ pàtàkì àbí ilá ìsìlẹ́kà àbáwọ̀ tàbíbára ìtọ́jú wáyà wẹ́rẹ́ ààrà táwọn mọ̀lẹ́kà tí wọ́n lóore ju ẹni bá fi forí balẹ̀ wọ́n ló tẹ̀lé wọn ni ìgbà sọ́dẹ̀dàlì ìmáàmù sọ́dẹ̀dàlì màmú àbí ẹ̀kọ́ ni tí wọ́n bá fi forí balẹ̀ wàhálà tí mọ́mù ní ẹ ó nírú mọ́mù fòrò àwọn náà fòrò balẹ̀ pẹ̀lú mọ́mù tó tí àwọn mọ̀lẹ́ta bá lè gbàṣíwájú fún wọn fún ẹ̀yìn ṣèyàtìm adágbẹ́ ìṣèyàtìm màmúmú ní fún àwọn mọ̀lẹ́ta náà ṣùgbọ́n ní àmọ́ sọ gbọ́nà yìí the izzati ibùdó al-Qur'an ó sọ bẹ́ẹ̀ ní sọ́tò ṣẹ́jẹ̀ ó ní the izzati pẹ̀lú agbára ìwọ náà pẹ̀lú ìyíwọ́ náà la àgùnrìyàn náà hàn ájúmọ̀yìn gbogbo onítọ̀rọ̀ ilẹ̀ ìbáradàtà ni wọ́n kùn sí àti àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n fẹ́ ṣàfọ̀mọ́jọ fún ọlọ́run bá nìkan ṣe Allah akbar rẹ̀pẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò dá aṣáàr al-mahd pé ibi nìkan àìdá nìkan ara ṣùgbọ́n ní aláǹfààní ní bẹ́ẹ̀ abẹ́ẹ̀ ní orí ni ìzdàtì ṣùgbọ́n ní kò fi ìzdà rí lẹ̀ fọ́lọ́ táàtì lẹ́lẹ̀ orí ìfẹ́ mi ọmọ àwọn olùgbà fún ìzdà nínú ìròyìn ọlọ́wọ́ bá rí ṣùgbọ́n ní gbẹ́gbà rẹ̀ náà ní ṣókí tẹ́lẹ̀ ní pé ìzdà taari ìlójì ni ìkan bẹ ẹ̀rí mọ̀kọ́ yádà ni ìkan bẹ mọ́tlákọ̀ ọlọ́wọ́ bá nìkan lónìí òun ni nínú àwọn ìròyìn ọlọ́wọ́ bá ní. ìkejì òun náà ni èyí tó wà mọ̀kọ́ yíyáda tó dá sí pé òun ṣọlá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ ọba fún ẹ̀rí torí pé bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run bákan náà àwọn onígbàgbọ́ òdodo àwọn náà ní torí pé àwọn náà tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo ẹgbẹ́ má sì tẹ̀lé àwọn òṣèlú ọlọ́run ẹ̀zá yìí wọ́n máa ní pẹ̀lú ẹ̀ iyì yìí àpẹẹlẹ yìí agbára yìí ọlọ́run bá máa fún wọn ẹ̀rí anábìwá Muhammad sallam ọlọ́run kò sọ̀rọ̀ wọn sọ́dọ̀ nínú àlùkò àti ẹ̀dùn sọ́kùnrin munafiqun walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin walakinna al-munafiqin la ya'lamun ọlọ́run bá ní wà lẹ́sìn ọ̀kẹ́lẹ̀ ìpè walillahi ọlọ́run bá nìkan ló ní o al-izza níta ń pè izza wa li rasulihi àfẹ̀jíṣẹ́ rẹ̀ wa lil mu'minin àtàwọn onígbàgbọ́ òdodo so izza méjì ni ṣùgbọ́n ní ìtọ́lọ́ wọn wípé subhana rabbika rabbil izza tọ́lọ́wọ́n bá nìkan ni tí ò dájú tí ò fara fi kẹta ó dájú mọ́ ọlọ́wọ́n bá nìkan ni ṣùgbọ́n ni wọ́n ti yọ al-azizu ọba oníyì ọba tó gbọ̀ngàn ó ní subhana rabbika rabbil izza amma yasifun mímọ́ fún ọlọ́wọ́n ọba rẹ̀ rabbil izza ọba oníyì ọba tó gbọ̀ngàn amma yasifun kúrò níbi ìròyìn tí wọ́n fi ń tan lọ́wọ́ amma yasifun kúrò níbi ìròyìn orí àwọn ìròyìn àbúgbùjẹ́kù lára rẹ̀ òun náà ní lára ìròyìn ọlọ́run òun náà ní ògbòdìyàwó káàkiri náà lọ́kọ̀ ṣoṣo ìgbẹ́nikẹ́ni tí ó bá ti sin náà lọ́kọ̀ ṣoṣo
ọlọ́run bá mọ ara rẹ̀ kúrò níbi ìròyìn yìí lára rẹ̀ òun náà ní ẹni tí náà lọ́kàn ṣoṣo ṣùgbọ́n kò ròyìn ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn tọ́lọ̀ tó ròyìn rẹ̀ eléyìí pọ̀ láwùjọ mùsùlùmí dáadáa ẹ̀rí àbẹ́ni tó ń fi ròyìn ọlọ́run ìǹkí èṣe ìròyìn ọlọ́run àbẹ́ni tó ń fún ọlọ́run lórúkọ tí ò tọ́sọ́ lọ́run ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní òun mọ́ kúrò níbi àwọn ìròyìn yìí wa salamun ala al-mursalin aláàfin ọlọ́run kó mọ jẹ́ta àwọn òjíṣẹ́ torí wípé àwọn ẹni wọ̀nyí àwọn juwọ́lẹ̀ fún ti ọlọ́run wọ́n juwọ́lẹ̀ fún ròyìn ọlọ́run wọ́n ti ròyìn ọlọ́run pẹ̀lú tọ́nà fi mọ̀ wọ́n tó gbogbo ẹnikẹ́ni tóun náà bá ń lànà àwọn òjíṣẹ́ yìí tó ròyìn ọlọ́run pẹ̀lú táwọn òjíṣẹ́ fi ròyìn ọlọ́run ó pe ọlọ́run táwọn òjíṣẹ́ pé aláàfin ọmọ jẹ́ títí ẹ̀ náà wa salamun ala al-mursalin tó dá pé àlàáfíà ò lè ti fẹ́ẹ́ kankan àtẹni tó tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run àtẹni tó tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó ń tọ́nà ọba tó náà wọn náà fún wa bẹ́ẹ̀ sì ni tọ́nà tó náà wọn náà làwọn náà ń tẹ̀lé wa salamun ala al-mursalin ọlọ́run ẹ̀rí àwọn òjíṣẹ́ àlàáfíà ọlọ́run kó mọ́ ẹjọ́ tuntun wọn walhamdulillah rabbil alamin ọpẹ́ fún ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé rabbil alamin alaalamin àwọn afọ́jọ́ sí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ láìsí ìrèlí alaalamin àgbáńlá ayé náà lédè yorùbá ó ní ààbò òbòjẹ́ kù tó yẹ kò pétó lẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan mí lédè yorùbá táwọn ń bú wa mọ́ ó ní ìdí àtúnṣe bẹ́ẹ̀ àwọn bá ṣe gbọ́ yorùbá sí yóò tún tọ́ka bó ṣe lè gbọ́rọ̀ kalẹ̀ sí tábà ní àgbáńlá ayé nítorí ìbò gbé sílẹ̀ nílé ayé kan ìdí àlàálàmì ìtumẹ̀ ọba gbogbo àwọn ayé yóò wà tako láìpẹ́ yorùbá tábà ní ọba gbogbo àwọn ilé ayé àwọn ilé ayé òun wá mélòó ló wà jù ẹ̀rẹ̀ náà lọ. so gbọ́dọ̀ yẹn wà nínú èdè tá a fẹ́ lò kì í ṣe nínú ẹ̀sìn àlàmì àwọn afáàmì wa ní àtòyóró alamu tòyóró bẹ alamu ìsáni bẹ alamu xẹwani bẹ alamu jini bẹ ẹ̀rí ayé kan ní tàwọn àlùjọ̀nù ayé kan ní tàwọn ẹranko ayé kan ní tàwọn ẹja ayé kan ní tàwọn ẹni ayé kan so gbogbo àgbáńlá ayé lọ́dọ̀ àwọn Yorùbá àwọn ọ̀dọ́ ẹ̀bọ yìí pé òkè ilé ayé náà wà mẹ́rin lè kàn ṣoṣo gbọ́tọ́lọ́ bá aláàtúnṣe tó sọ ó jù bẹ́ẹ̀ lọ. nígbà rẹ̀ lọ́nà àwọn ni فصبح نفسه عما وصفه به المخالفون للرسل الله سبحانه وتعالى صبح نفسه الله أماراره عما kúrò níbi wọ̀sọ́fọ̀ òbí al-mukhalifun lirrusul kúrò níbi àwọn ìròyìn tí àwọn tó yàtọ̀ sí àwọn ànábì ọlọ́run tó fi ń ròyìn ọlọ́run. wọ́láì aburú bẹ̀rẹ̀ ayé tó pọ̀ ìsìlámù yìí kò sẹ́sì ní lẹ́yìn ìsìlámù yìí ṣùgbọ́n báwọn ẹ̀rọ mi ti pàtàkì àwọn nǹkan míì tí wọ́n sùn àbí ìlànà tí wọ́n jọ́sìn fún ẹ̀ẹ́rì pé Al-Qur'an ti rò dodo ni tẹ́lẹ̀ bá ó sùn ó fẹ́ yin ọlọ́run náà ìyìn kú ilé wọn ọlọ́run àtìkọ́ ọlọ́run ọdún ọlọ́run bá ní afẹ́ yin ọlọ́run ní ọba ọ̀rọ̀ bọ̀ kí wọ́ akíni túbẹ̀ yóò ní òun wàá sáà wíìlì ṣe anáyẹ̀ tuntun a gbọ́dọ̀ ròyìn ọlọ́run àti tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó mọ ara rẹ̀ kúrò níbi àwọn ìròyìn tí wọ́n fi ń ròyìn ọlọ́run wọ́n fi ń ròyìn ẹ̀yìn tó yẹ kó wọ́n jọ́sìn fún irú ẹlòmíràn àgbà ẹgbẹ́ ẹni tó yẹ kó wù sí kò gbọ́dọ̀ létí àbí kò gbọ́dọ̀ gbọ́rọ̀ ẹni tó yẹ kó wù sí kò gbọ́dọ̀ ríran láti má pẹ̀rọ alẹ́ tó lọ nípa àwọn èèyàn lẹ́nu Ibrahim alayhi salatu wa salam. wọ́n Ibrahim ló dé ta ló ṣe ní ìta ló tán àwọn èrè ìta ló dé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ mi ni ẹgbẹ́ ìnáwó wọn nǹkan ẹni láti kú tó ẹ kó ló ń sọ̀rọ̀ ẹgbẹ́ ìnáwó wọn wọ́n ní àwọn ìbò tí kò tí mo bá àwọn ìkíní yìí àwọn ọlọ́run wa wọ́n àfi ń sọ̀rọ̀ wọn kì í gbọ́rọ̀ kí ló mú ní tẹ̀sí fi tí ò lè gbọ́ dípò pé yóò fèsì máa la yẹ dúró kùn wọlé yẹn fáwọn kùn kò lè kó nira báyìí
tẹ́ ẹ bá kàn tẹ́ ẹ lámẹ́rí kò sí tí ó fi yín ṣe bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá níṣòro tẹ́ bẹ́ẹ̀ kò sáfà ní kan tó ṣe fún yín subhanallah tí àwọn òòrùn yìí lè ní ìgbésípò tán náà sọlá ọba Allah subhanahu wa ta'ala a gbọ́dọ̀ ròyìn ẹ̀ àyàfi táwọn ànábì Ọlọ́run fi ròyìn ẹ̀ a gbọ́dọ̀ ròyìn ẹ̀ àfi táwọn òṣìṣẹ́ Ọlọ́run fi ròyìn ẹ̀. wọ́n ní وَفَضَّلْنَا عَلَى الْمُرْسَلِينَ بِسَلَامَةِ مَا قَالُوهُ مِنَ النَّقْصِ وَالْعَيْبِ. onídàkẹ́rẹ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sallama ọlọ́ọ̀bá ṣe àlàáfíà ẹ̀rí ó ṣe àlàáfíà fún àwọn òjíṣẹ́ Ọlọ́run ó fi wọ́n lọ́kàn balẹ̀ lórí iye tí wọ́n fi ròyìn Ọlọ́run ẹ̀rí wọ́n ròyìn Ọlọ́run kúrò níbi nínú náà ààyè kúrò níbi ìdínkù wọlé ayé àbí ààyè àwọn ọ̀sán méjèèjì yóò pàtàkì pọ̀ ẹ̀rí ọlọ́ba Allah subhanahu wa ta'ala á gbọ́dọ̀ mọ kúrò níbi nàfà ìṣòwò ìdínkù àwọn ìdínkù àti ààyè torí pé nínú kọ́ńdà wọn á ní gbogbo tó bá pé tó di gbogbo tó bá pé àbí tó bá jẹ́ kọ́ ní èdè ènìyàn pé àbí gbogbo tó bá pé ọlọ́run bá pé jù bẹ́ẹ̀ lọ tó di gbogbo tó bá èdè ènìyàn fi máa ń máa rẹ̀ kúrò níbi àwọn èrò tí ò dáa ọlọ́run lábẹ́rẹ́ mọ́ kúrò jù bẹ́ẹ̀ lọ. ṣe é pé ẹ máa kó àwọn òwòrán ìjọba ìrọ̀lẹ́ ẹ̀yin wòlé lọ́wọ́ ìròyìn lọ́wọ́ tó bá ti lè lọ́wọ́ orí bẹ̀ ti pé wòlé ní lọ́wọ́ pé òní lọ́wọ́ bẹ́ẹ̀ ni tó máa kó àwọn aláìmọ̀kànjọ tó pọ̀ wọ́n ní ẹ̀yà aláìmọ̀kàn lọ́wọ́ ẹni kò ní lọ́wọ́ sórí torí pé ìròyìn yìí nọ́ọ̀sì wọlé ayé ìdínkù ni fún ìjọba èdè nìyẹn yẹn ààrẹ sì ni fún ìjọba èdè tó bá máa pé náà àwọn aláìmọ̀kan lè náà wà àwọn afá àmọ́ fi ń yẹyẹ ọmọdé ara wọn lẹ́wọ̀ afá tó nímọ̀ náà ẹwà wọn ni wallahi adájáhìn aláìmọ̀kan lè ní ìbámu sọ̀rọ̀ Ọlọ́run ní òjò pé kò fẹ́ gbére ẹ̀ tó bí òní ní àwa nímọ̀ afá àtẹ̀tẹ̀ pé àwa nímọ̀ ní ìsọ̀lẹ̀ afá alùsùnà là ń sọ̀rọ̀ àtàwọn tó wọlé kò tó wọ ní àwa amọ̀jọ ìyá tó mọ bàtì ní ẹni tó mọ̀jọ ìlú ló mọ bàtì ní bó bá gbogbo ọjọ́ ìgbésí ayé rẹ lórí ìjọ ìlú onígbọ̀ tó eléyìí ẹ̀kọ́ nìyí kò sẹ́nì kan tí ò ní bẹ́ kí wọ́n ròyìn òun pẹ̀lú dáadáa ihun tó bá ti dáa ihun tó fi ń jẹ́ pé èyàn ọmọ èdè ènìyàn ihun tó pé tó ti yé ọ̀dọ̀ sí ọ̀rọ̀ ọmọ èdè ènìyàn nímọ̀ kó ní ọmọ mustahabu èdè wájú ìwé súnmọ́ ní kòtò wájú tó báwọn yẹn bá jókòó ní ẹni tó bá lọ́mọ láyé tó náwó ẹni náà lọ́wọ́ torí pé òun gẹ́gẹ́ ní pé òun kọ́ ní ó ṣe é ṣùgbọ́n ẹ̀mí ẹ̀rì fún wa náà kó nípa òun aláìmọ̀kan lòun lóde lòun no torí pé ayémù ni ọmọ èdè nìyẹn tó àìmọ́ lọ́mọ kìí fi ayémù ọmọ èdè nìyẹn sóríṣókí ìròyìn wípé ọmọ èdè nìyẹn tó bá fẹ́ fi pé ara rẹ̀ Ọlọ́run ló yẹ ká fi pé jùlọ bí ìmọ̀ bí agbára bí ìsẹ̀mí bí ìkápá bí ìgbáralé Ọlọ́run ló ní jù. so àwọn ìròyìn àbùkù tó ti yé tá a bá fi tó jẹ́ irú àbùkù fúnra wa Ọlọ́run ló yẹ ká fi mọ́ jùlọ. so ilé ìdílé àwọn kọ́ ìlànà nínú ọ̀rọ̀ عقيدة الأسماء والصفات أفعلني وهو سبحانه قل الله وبي مما قد جرى فيما وصف وسمى به نفسه بين النفي والإثبات فرضى الله سبحانه وتعالى هو قجو lórí ìtọ́lọ́wọ́ bá tó sọ̀rọ̀ ó wá kójọ gbogbo orúkọ tọ́lọ́wọ́ bá ń jẹ́ pátá àti àwọn òròyìn tó sọ̀rọ̀ àbí tó fún rẹ̀ ó kójọ lórí nǹkan méjì lórí òkú méjì àkọ́kọ́ an-nafyu wal-ithbat ìrẹ́ pé tá a bá fi lè rí orúkọ kan tó wà fọ́lọ́run tọ́lọ́run bá establish orúkọ kan fún rẹ̀ a méjì àkídà méjì ká tó bá lò àkọ́kọ́
ìbáàtù máa àbáta lè lẹ́sìkì káfíń tọ́lọ̀ òfin ilẹ̀ fún ilẹ̀ káfíń ilẹ̀ fún tó fi yé wà náà fi yóò dí bìhì káwá káfíń ìdàkejì ẹ̀ ẹ̀bùn tí wọ́n sábà máa ń wá sí àkáyọ̀ wà ní pé a ṣe ìbáàtù bí yàrá ṣe ìbáàtù tí ò tako ìdàkejì kò tí ṣe ìbáàtù ẹ̀dẹ́kì fún arápẹ̀rẹ̀ ọlọ́run bá nínú orúkọ ọlọ́run àlẹ́ àbí kí ni túmọ̀ ọmọ onímọ̀ ìbáàtù nìyẹn kíláàsì lọ́fíìlù àlìjáhìlù tó bí yàrá bá ṣe ìbáàtù pọ̀ ọlọ́run bá onímọ̀ ni tí ò tako ipò ọlọ́run bá ti ṣọba láìlọ́sọ kò tí ì fi ìbáàtù nílẹ̀ ọmọ èdè ènìyàn tàbá tọ́lọ̀ máa ń ṣe wá lónìí mímọ̀ náà á fi ìròyìn orin lè fúnra wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdàkí jẹ́ sí pẹ̀lú wa àbí òkí ó sì wà pẹ̀lú wa àbẹ́bíwa Musa alayhi salatu wa salam ó jáde ní gbagbata àwọn bàbá Israẹla olóòwò rẹ̀ tó nímọ̀ tó wù láyé a kò tó nímọ̀ tó ọ̀yà ìrìn àjò lọ wọ́n pàdé anábì Kadiru wọ́n adé kú mọ̀ pé àwọn tó nímọ̀ jù ọ̀dọ́ ń bẹ̀ so gbogbo ọmọ ìkúlì àálìmí jáàlì àwọn kúlù àálìmí jáàlì gbogbo onímọ̀ aláìmọ̀kan ni àwọn fáwọn ọmọ sọ pé alimta shay'an wa ghaba anka al-ashya ó mọ kankan ọgbọ́rọ̀ olùmọ̀ eléyìí sì fọlọ́ so ọlọ́run tá a bá ń fi ẹnilẹ̀ fọlọ́ pé àálìmù lọ́lọ́run ọmọ onímọ̀ ni so a gbọ́dọ̀ tako ìdàkejì ẹ̀ fọlọ́ eléyìí ló ti gbogbo orúkọ ọlọ́run pátá bayna al-isbat wa an-nafi láàrin ìfinilẹ̀ àti ìtakò sólè yìí ló jẹ́ ká lè rí yàtọ̀ láàrin àwọn orúkọ ọlọ́run tá à ń lò fún ara wa kúkú àbí àwọn ìròyìn ọlọ́run tọ́lọ́wọ́ bá yíyan gba nínú rẹ̀ fún wa bí àpẹẹrẹ ọlọ́run Allah subhanahu wa ta'ala nígbà àwọn ìròyìn ẹ̀ al-hayat ìṣẹ̀mí bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ bẹ́ẹ̀ a ti gbàtò àwọn àṣìlọ́ fi yù kí ìdájọ́ kejì alhayat almoz àwọn àṣìlọ́ fi yù ọmọ èdè ènìyàn tá a bá ṣe ìgbàtù a gbọ́dọ̀ ṣe tá a bá ṣe ìgbàtù alhayat tá a fi ṣe nílẹ̀ a gbọ́dọ̀ ṣe lọ́fí moz ìdí lára àwọn mùdùmùdù jẹ láti nípa àfídàkì àfìmáwà sífà òun dáyìí kò wá sí orúkọ ọlọ́wọ́ máa kan bẹ́ẹ̀nà nẹ́fì wà ìgbà bẹ́ẹ̀ ni kò sínú ìyẹn ọlọ́ọ̀bá kan bẹ́ẹ̀nà nẹ́fì wà ìgbà ọlọ́ọ̀bá rò rẹ̀ pé láta kúzù sínàtún wàlànà sínàtún ògbé wàlànà oorun kò mọ́lọ́wọ́ bá rí tó fi nẹ́fì rí àbí lẹ́yìn táwọn túnbọ̀ sí ìgbà tí ọlọ́run ní kò sí fóun náà sùn fóun náà tó gbé àwọn afúlà gbẹjẹ akókò nílẹ̀ ọmọ ẹdẹ nìyẹn ẹni ògbélé mú wa àbí ẹ kódà fáṣọ wa táàbí ẹsùn gan a lè fi irinlẹ̀ yìí táàbí tó gbé ẹni máa rí èsì báyìí subhanallah ó lọ gbéregbére ó lọ ní ẹni kan ló wọ hòtẹ́ẹ̀lì níbà ọwájú tọ́lẹ̀tì kò mọ̀kàn tó mú kúrán jáde nígbà tó ní àgbẹ̀ tó ka kúrán lè tọ́lẹ̀tì nígbà tọ́lẹ̀tì ju yàrá lọ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tó wà wọ́n yóò mọ̀ bàyà àti àgbẹ̀ bọ́n ṣe kọ́ gbogbo ṣé tọ́lẹ̀tì ní dé tọ́lẹ̀tì lọ wà á dìbò ní jọ látàrí akọ́sọ́ ọdún bẹ́yà jẹ́ náà ní tọ́lẹ̀tì náà sì nígbà yìí bá wà yìí lóbi tálùkì ẹmọ o nígbà yìí bá wà yìí ọmọ ìyá ènìyàn ń gbìyànjú wà láì bánikẹ́lá ọmọ ìbàdàn wọn ń gbìyànjú lórí fún ọkọ̀ ìyẹn wọn kọ bẹ́ẹ̀ náà nílé bẹ́ẹ̀ náà ní mọ́tò bẹ́ẹ̀ náà ní plane lórí wà nìyí ṣe eléyìí ẹ̀kọ́ ni ìlú ọkọ̀ àti kò síròyìn kan tá a bá fi lè fi rìn fọ́lọ́ a gbọ́dọ̀ takò ìlàkejì ẹ̀ náà ẹwà wo irú àwọn iṣẹ́ ní tàǹsì ìgbélé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn gbé dá wà súnà dání wọ́n èyí sábà ṣe
ó nígbàgbọ́ pé la ilaha illallah títí ṣùgbọ́n bí tí wàhálà wà ní pé àyíkábà àti lọ́fíù la ilaha illallah ọlọ́run lọ́fíù rẹ̀ lórí ẹ̀kọ́ sílẹ̀ yìí la ilaha kò sẹ́ńtà náà jọ́sìn fún lòdòdó illallah àfi Allah an-nafyu wal-ithbat a negate a minus photo plus a negate a ọkọ̀ tako náà ọ̀rọ̀ rẹ̀ lórí ìbò nílò ṣe ìtìbáàtù náà ni títí ìtìbáàtù ni torí pé gbogbo tó ń bá ti ní sí nọ́fíyù yàtọ̀ wọn lọ méjèèjì tá a bá ti ìtìbáàtù tá a sì nọ́fíyù àwọn ẹ̀kọ́ ò nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n tá a bá ti ìtìbáàtù tá a wá ti nọ́fíyù gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan takò wá ná báwọn èèyàn kó bàtẹ̀ ìgbà sí wa tó yẹ yẹn ni ìyẹn gẹ́gẹ́ ló dùn bẹ́ẹ̀ pẹ̀lú jihad yẹn gẹ́gẹ́ ni tó ń bí wàhálà láàrin al-islam wal-kufr la ilaha illallah ẹni tó gbàgbọ́ pé la ilaha illallah ó ń kírun wákàtí mara rẹ̀ ó ń gba àwẹ̀ ó lè ṣe wá àtúnáwò yẹn ẹni ọtí nu déédéé ẹsẹ̀ náà wà ní tọ́jú ẹsẹ̀ lánàá bí gbogbo eléyìí fi hàn gbélé àti ìbáàtú tẹ̀lé ànábì mọ́ tẹ̀lé nǹkan mi ẹ̀hìn náà fi hàn torí ẹ̀ lẹ́nu dáná pé ẹsẹ̀ lánàá bí nìkan lẹ́nu sọ pé ẹsẹ̀ lánàá bí ẹsẹ̀ lọ́lọ́ a bẹ̀rẹ̀ pé kó mọ̀ nǹkan tó ń tẹ̀lé tó ti yé nínú àwọn bàbá àwọn àbáwọn àfa àwọn káwọn tó tẹ̀lé ànábì papọ̀ tó ti yé aburú ẹ̀rí yẹn bọ́dọ̀ bá ní ẹ tẹ̀lé ànábì ẹ má tẹ̀lé nǹkan míì ẹ ti wá dé ìrìn ẹ̀rọ àwọn ọmọ ìyá ní Islam tí wọ́n tó áfíríkà kiri tẹ̀lé wọ́n máa ń ṣe ìtìbáàtù ní oṣù náà bí ìtìbáàtù la ilaha illallah ọlọ́run bá fẹ́ sọ ọdún kan ló ṣe olódà sọ́mọ̀ olódà ilẹ̀ olódà ìwọ tó ń gbọ́ mi olódà àwọn tó ń gbọ́ mi olódà gbogbo wa olódà sọ́mọ̀ yìí olódà tí ó dáná dájú ní yìí ọlọ́run ìdíjọ́ náà ti ká máa fi ọlọ́run ìdíjọ́ náà ti àbẹ́bí àwọn ọlọ́run ìdíjọ́ náà ti ká máa tẹ̀lé ó dùn sẹ́yìn bọ́lá ti gbé kalẹ̀ nìyẹn kò ní sílẹ̀ pé ibi àti mẹ́sì Islam wọn dẹ̀ nílé kúrò nínú mọ́ta ṣùgbọ́n bẹ́ẹ̀ la ilaha illallah àwọn tó ti ní mọ́ta mọ̀ túmẹ̀ la ilaha illallah wọ́n bá rí pé ọlọ́run bá ní pé ṣùgbọ́n ní ká máa fi gbogbo àwọn ṣògbó àwọn ẹyẹ táwọn sì kò dáa àwọn àfáà táwọn torúkọ wọn níbi àdúrà kò dáa wọ́n sáré wà kó sí méjì tí wọ́n ti gbé àwọn káàkiri nìyí ni wọ́n rà ní mọ́ ìsìlámù káàkiri ṣùgbọ́n wọ́n gbélé kí ni tawhid ar-rububiyyah òní tó gbélé lórí mi tó lè kìí dáwọ́ àwọn ànábì ọlọ́run ọmọ pa بين الإثبات والنفي أو بين النفي والإثبات فلا عدول لأهل السنة والجماعة أما جاء به المرسلون فإنه الصراط المستقيم صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين هنا الملائكة فلا تسيء عدولا ìwá ìlànà mi ìyẹgẹrẹ kúrò ní ojú ọ̀nà li ahli sunnati àdìsàlàyé tẹ́lẹ̀tì ní ahli sunna ó bẹ̀rẹ̀ nínú àdáwà Muhammad sallallahu gbogbo ẹnikẹ́ni tó bá fi rẹ̀ mọ́ ìlànà ànábì ìlànà àwọn sọ̀hábà ó ti di ahli sunna wal jamaa lẹ̀ kódà kó jẹ́ ẹyọ ẹ̀kan kódà kó mọ̀ pé rẹ̀ ní ahli sunna ìgbàgbọ́ rẹ̀ ìjọsìn rẹ̀ ìhùwàsí rẹ̀ ìbáwọn èèyàn ní ohun ní tẹ́lẹ̀ àkójọ fún tíra yìí táwọn ọmọ ọmọ tẹ̀sí ilé ẹni bá rẹ̀ lè pẹ̀lú àwọn ọ̀tọ̀ wọ̀nyí al-sunnah wal jamā'ah kìí sọ̀rọ̀ orúkàn kìí sọ̀rọ̀ ṣòkòtò rẹ̀ tó ilé iná ara rẹ̀ ní tó yé ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ òun làwọn ọ̀tọ̀ wọ̀nyí tó al-sunnah fàlà òyìnbólẹ̀ al-sunnah wọ́n tó máa ń pè ní al-sunnah ara ò kò sí èméjì lórí pé ìdí àwọn ànábì ọlọ́ọ̀bà tí wọ́n mú wá ohun ló gbọ́dọ̀ jù mú ebi lọ pé fàlà òyìnbólẹ̀ al-sunnah wal jamā'ah kò sí ọ̀nà míì tá a lè gbégbá àwọn al-sunnah ọlọ́ọ̀kùnrin wa lórí náà amma ja'a bihi al-mursalun kúrò níbi tí àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba mú wá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wa li kulli ummati
yadkhuluna al-janna illa man aba gbogbo àwọn lẹ́yìn sátánì wà jẹ́nà illa man aba àfẹ́jọ́ bá wọ́n wà jẹ́nà qalu wa man ya'ba ya Rasulullah kálẹ̀ ìdí fún wa jẹ́nà wà òṣìṣẹ́ lọ́sọ̀rọ̀ sọ́lẹ̀ onímọ̀ ní àtọ́ àní dakhala al-janna ẹni bá tẹ̀lé ní wà jẹ́nà wà mọ́ ní àtọ́ ní faqad aba ẹni bá yàtọ̀ sọ wà nábì òun gbọ́n yàrí fún wọn wà jẹ́nà so ahlus sunnah wal jamaa àwọn yàrí dúró nítawọn ànábì ọlọ́run bá mú wa ẹ̀rì eléyìí ó jẹ́ sọ̀rí àkọ́kọ́ ní pé ahlus sunnah wal jamaa wọ́n ṣe irtibat ìdè wọ́n sora wọn kọ́ àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run lọ́dọ̀ wọn àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n lépa lẹ́nu wọn wọ́n tóbi lẹ́nu wọn tí gbogbo ẹnìbọ̀dì lọ. ìròyìn wọn ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń gbọ́ ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ń tẹ̀lé olódúró rí fún wọn ẹ̀ẹ́dì tó dúró rí fún wọn nìyẹn tó máa wọ ìbáyìí wọ́n kọ́ ṣàwọn òjíṣẹ́ ọlọ́run bá ní o nínú ọ̀rọ̀ nínú òṣìṣí nínú ìlànà ìta àfẹ́kọ́ máa lò súnlẹ̀ nìyí ìlú pẹ̀lọpọ̀ àwọn alẹ́kùn àmìrù yìí kí làmìrù sọ àmìrù ni ẹmọ lọ kí làmìrù sọ àmìrù ni ẹmọ jẹ kí làmìrù sọ àmìrù ni ẹmọ ṣe ṣùgbọ́n ẹni wà kíkà ṣe àmìrù sọ̀rọ̀ ìwò ń sọ̀rọ̀ taniọ́ àwọn ọjọ́ ní hajj gbẹ̀yìn yìí ìṣàlàyé fún mi ní ẹwà o ṣe fẹ́ ṣe pé àbẹ́fẹ́ ṣe dínkù ọlọ́run àbẹ́ ṣe pé ẹwà fẹ́ ṣe pé báyìí oko dúdú a máa ń ju oko àkọ́kọ́ tí ń bẹ nínú súnnà á ju oko àkọ́kọ́ nígbà tí tóòrùn bá yọ ní àárọ̀ ẹlẹ́ẹ̀kejì á ju nígbà tóòrùn bá yí àtàrí nígbàkejì ìjẹ́kẹta á ju nígbà tóòrùn bá yí àtàrí wọ́n tó bá sì wà ní nìna tó bá ju kẹrin nígbà tóòrùn bá yẹ àtàrí náà lóòtù ṣùgbọ́n àwọn tó kó yíwá àwọn òní ní ẹ̀jú o ní àsìkò yìí o wọ́n kó yín lọ jù ní aago méjìlá marathon làwọn kó yín lọ sí bí ẹ bá dé ju aago méjìlá náà nìyí ìyẹn pé okòó ṣòfò ni aago méjìlá lẹ ní ìkejì ìkẹta ní àká ìwọ̀n wà pé 12 àti 12 a.m. àti bọ́sílẹ̀ kejì ó ní yóò dá o àwọn ni yóò dáhùn wọn dáhùn ẹni wọn dáhùn wọn ni tó àwọn tó kó wa wá àwọn kó lè ṣe ń bẹ̀rẹ̀ àwọn tó kó yín wá wọ́n lẹ́sẹ̀ tí wọ́n lọ́rùn bẹ́ẹ̀ náà ti rí ìṣẹ̀láyé fún yín kí lára ṣe wọ́n ká tẹ̀lé olórí ọ̀gá níbo ọ̀rọ̀ eléyìí tó dájú tó bá ní kẹsẹ̀ lórí tí òkú yàtọ̀ tó fi ọlọ́run lẹ́nu àwọn ènìyàn yóò dáhùn ọwọ́ lọ bá wọn dùkú níjọ́ kejì ta ẹ̀mí àwọn méjìlá àkọ́kọ́ kàmìlára náà ẹ máa wò ìgbà tó wá di ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ jù ẹ náà ní àsìkò ìjọ́ kejì àwọn òjú ní lẹ́yìn àti òru yàtà rí ó wá di ìkẹta tọ́fẹ́ jù wọ́n wá ní olórí àwọn kọlù àwọn láti Èkó láti Nàìjíríà lọ sí táwọn ní pé káwọn mọ́ ju òkú ní ọdún méjìlá yẹn o òkú ọdún méjìlá yẹn kò lẹ́sẹ̀ lẹ́ o sáà ń gbọ́yé pé káwọn ju òkú ní nígbà tí ẹ̀ bá ti mọ́ díẹ̀ òkú ẹ̀dẹ̀ ní ẹ̀kọ́ ti nígbà wo lẹ́yìn bàtàbà tàbá ti kí bàtà zawali tó ti yẹ nípa ní sórí tàbí kí ní sórí kan àtàbà tó kí ní sórí àsìkò zawali ní bàtà zawali èmi àwọn sọ fún ní èyí tó lórí yìí sọ fún yín àti ìta àwọn tó kún wọn ṣe kẹ́kẹ́ náà ní àwọn ọlọ́dún wọn láti lágbo méjìlá olórí ilẹ̀ ẹgbẹ́ náà ẹ má lọ sígbà yẹn kò lẹ́rìí fún yẹn ìdẹ́rìí wà fún mi nígbà tí ilẹ̀ bá ti mọ́ lẹ́yìn àṣùbà wọ́n á ní subhanallah èmi súnmọ́ yín láàyè ló sọ fún mi tábàdì ní ká ṣe rèé ẹ̀ẹ́dẹ̀lẹ́ olórí wọn wọn kọ́ yìí láti di Nàìjíríà tí wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ méje nù ìtọ́jú ẹ̀kú wọn ju ìwò àmà wàhálà jẹ́ pọ̀ nǹkan wọn bẹ pé bóòlù aṣọ àṣìdá yìí bóòlù ẹ̀ṣẹ̀ kọ́ ẹ̀ tún jù mọ́ á sáré wá ní ẹ̀rù mọ̀ pé kò rẹ̀ o ṣùgbọ́n ló fẹ́ kí ló ìmọ̀ tó wọ́n mọ́ á rẹ̀ láìsẹ̀ wá ní wẹ́ tẹ́bá kó rẹ̀ o
tẹ́bárí kó rẹ̀ ìdókò kò ní lè ṣe àwọn méjì ni ìjọ wọn sì ní kó o gbọ́dọ̀ jẹ́ pé ó tún lọ ṣe ní ìtó takó ẹ̀ṣà kó wá bàbá yìí jù kò tó àárẹ̀ ìlú jẹ́ lórí ẹgbẹ́ àtàwà kò rẹ̀ o mọ́kọ̀ nígbà mi tí wọ́n sọ ẹ̀tọ́ bá wá rẹ̀ òkú ilé èdè ẹ̀kọ́ wa bàbá yìí lọ jù ẹ̀ṣin ìsáà ó ṣe ẹ̀wọ̀ ó lè fi rẹ̀ nígbà tó kò lè lọ jù bó lọ jù eléyìí ó kọ́ ní gbogbo àníru àbú ti lọ sí lọ kókó jù níbo ní wàá dé fúlákó nàìjíríà ìgbó lóde bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́dọ́ ló rẹ wá ẹ̀rù náà ọ̀dọ́dọ́ wà ládùúgbò ibà ẹ̀ náà káwé láwọn èèyàn tí wọ́n gbé àwọn òmọ̀rọ̀ àwọn àmírù jọ wọn tí wọ́n gbé sí àmírù rárá kí ní ìlú ẹ̀kọ́ jẹ́ ti àwọn olùmí ṣùgbọ́n débi pé bá a bá rìn àjò tábìlì bá sọ fún wọn pé kọ́mọ̀ kò sókè ó mọ̀ kò sókè lẹ́nu ẹ̀dá àgbẹ̀dùbọ́nà bí ní tẹ́lẹ̀ náà fi tram kẹ́ni kókó wọn ládùúgbò alábìsọ́lẹ̀ ló tọ̀ á làmìrù àbúrò ó sì mọ pàṣẹ lórí tí èrò takófin ọlọ́run ìlànà ọlọ́run tó fi bí àpẹẹrẹ níbi arìnrìnàjò àbúrò ní kí ni kájọ láàárọ̀ yìí àwọn kan dá ráìsì ìkọ̀kọ̀dá ẹ̀bá ọkọ̀kọ̀dá ẹ̀wọ̀ ọkọ̀kọ̀dá ẹjẹ́ àjẹ biskit àtúntòkè jáde biskit ẹ̀ àgbọ̀tà dùn lẹ́nu ǹdè kó o jẹ bá kèdè pé ládàtọ̀ wà ṣe pé bó bá ti yóò ṣíkìtì gba ládàbí bàbá tẹ̀tẹ̀ parí biskit bẹ́ẹ̀ lé gbogbo ilẹ̀ ní ebi odò ọ̀pá tó níbẹ̀rẹ̀ àlùfẹ́ láàmì ìkẹ́nu akọ́mọ́ yàpá tó fi àbí ṣé àmírù bá ní express lórí ẹ̀ àmírù ní báyìí lọ́nà báyìí ní táwọn àmírù ní báyìí ní tó láàrin ìyẹn ní táàbì tẹ̀ lórí ọ̀rọ̀ òfin ẹ̀sìn tó fi níbẹ̀ àmírù rẹ̀ sọ fún wa ètò rẹ̀ lọ́dọ̀ káàkiri òfin ọlọ́sùn lè ní tó wọ́pọ̀ jù láàrin àwọn ìjọ tó wà láwùjọ wa so ahlu sunnah wal jamaa in tó wà lórí ẹ̀mí wọn òun náà ittiba'u al-mursalin ìmọ̀ ẹ̀tẹ̀ láwọn òṣèlú ọ̀rọ̀ yẹn náà lẹ́gbẹ́ ó fi máa ń lè àti gbà lára wọn àwọn ẹ̀sìn lè jù yóò lè àwọn bẹ́ẹ̀ ń pe àfáàsì kó tẹ̀lé àwọn ọ̀rẹ́ kọ́ làǹfà ń wó àfáà ẹ̀sìn lè jù àwọn balaba wa nílẹ̀ yìí náà àwọn fún tàwọ́sírì àwọn fún ìpolúkú bọ́lá lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ìlú oṣù tó fún orí bẹ́ẹ̀ àdíjú wà fún báyìí tẹ̀sẹ̀ wà fún oúnjẹ lórí ìdápò díẹ̀ yàrá kò lè rí bẹ́ẹ̀ ahlu sunnah wal jamaa arábíwá Muhammad sallallahu alayhi wa sallam olówó fi ṣe jígi wọn wọ́n á fi àwọn sàhábé àwọn tó fi wọ́n ṣe jígi wọn àwọn ní tí wọ́n tẹ̀lé sínú àrẹ mọ́lá ní fala udula li ahli sunnah wal jamaa kò sí yẹgẹrẹ kò sí ọ̀nà mi kò sí ète kò sọ́nà kọ́tà lè gbà no shortcut tá ahli sunnah kan lè gbà amma jaa bihi al-mursalun kúrò níbi tí àwọn òṣèlú ọ̀rọ̀ mu wá fa innahu as-siratul mustaqim ìtí wọ́n mú wá ìdọ́jọ́ òun náà ni as-siratul mustaqim òun ní ìlànà as-sirat wọ́n ní as-sirat wọ́n làwọn tó kọ́ ní sirat àbí ọ̀nà méjì ló wà o as-sirat ghayrul mustaqim ọ̀nà tó sún ìgbà o ìṣe yóò wà lẹ́kùn. ìyẹn ń lọ Kaduna ó wá ń lọ lọ́nà tẹ̀lé ọ̀nà tó ló gbà tó sílẹ̀ yà ní òṣèré bó rọrùn kó wọ́n lè di lọ́wọ́ rọrùn kó wọ́n lè Kaduna. ẹlòmíì ti ń lọ Kaduna ó gbọ́ ọ̀nà Kaduna lọ yẹ́n ìṣẹ̀tọ́ wà lórí so as-siratul mustaqim ọ̀nà tí yóò mú wa dọ́dọ̀ ọlọ́run sòṣe tó ti sòṣe tí ò ní dúró tí ò ní sí kankan lọ́nà òní táwọn ànábì ọlọ́run àwọn oṣù ọlọ́run tí wọ́n gbà látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n mú wá fún wa. àtọ̀ sí àwọn ọ̀nà pírọ́pítọ̀ bí wọ́n bàtí ẹ̀gbìyàn débẹ̀ yóò kọ́kọ́ kó báyìí náà yẹn ló pọ̀ jù. nípa inú hadith Abdullah ibn Mas'ud anabi sọ̀rọ̀sọ́lá oní kàtọ́ lánàá Rasulullah sallallahu alaihi wasallam kàtọ́n anabi ilà ìlànà tẹ́wẹ́ ó fa ìlànà tẹ́
olùwàkàtọ̀ kùtù tọ̀lì yẹ̀mínà wọ̀ṣùmọ́lá ó wá fà lọ́tún ọ̀nà tó pọ̀ ọ̀nà kan ni ó wá fà lọ́tún lókè rẹ̀ tó pọ̀ wọ́n ní hàdà tẹ̀lé ní ọ̀nà kan yìí òun lọ́nà tó náà wá ní kí wọ́n bá wọn lọ́gbà wàhálà ìṣòwòlò àwọn ọ̀nà lọ́tún lókè yìí òun dà wọ́n wọ́n ní pé kúlì tẹ̀lé àwọn àhàlà kúlì tẹ̀lé ṣètò ńlẹ́dùn èèyàn oṣù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó ti ṣètò ìfẹ̀mọ̀ gbólóhùn èṣù lórí àtọ́wà láàrin ìṣètò náà lè ṣù tó ti yé eléyìí náà sì níbi àti níbi ẹ̀kọ́ lórí ẹ̀ àti ìfarabalẹ̀ lọ́dọ̀ àwọn Yorùbá ẹ máa ní èṣù ẹni rí lọ́dọ̀ wọn tó ti yé nípa nínú àwọn tó tún súnmọ́ lọ́wọ́ ní pẹ̀lú onáfún máa ń sìn èṣù gbèlékè ọmọ oríta wọn níbẹ̀ ní ibùjọsìn ẹ̀wà ọ̀rọ̀ nílẹ̀ ní ti rárá lápapà ìròyìn láti fún èṣù lọ́dọ̀ wọn òǹkọ́ ní ìdáwà nínú fún àṣẹ̀tọ́ ní rọ̀jì títún wọn àtàkùn làwọn wà nínú ìdẹ́sìn àgbélẹ̀rọ ọ̀tán ni títí wá ẹ̀rí wá àyí látọ̀dọ̀ náà ẹ̀rí títí torí náà àwọn gbólóńgbò ká mùsùlùmí ká kíńtì ó dáa wọ́n lẹ́nìkan ó sọ̀rọ̀ ó ní ìṣòro sí ṣètọ́n wọ́n náà bẹ̀rẹ̀ ní fáyà rẹ̀ ní lórí Facebook gbogbo àtàwọn ọmọ Facebook náà ká ṣọ́ra tó bá lè ṣe kó mọ́lò Facebook wàláhì ó lórí fún ẹ̀ wàláhì ó lórí fún ẹ̀ tó tó Facebook ó pa àyà kan rẹ̀ kúrò lẹ́nu àwọn tó ń dùn ó máa yẹ nǹkan ní ìlàlẹ́ ìrọ̀ kí wà gbogbo tá a bá ń sọ mọ̀lẹ́kà ń bẹ tó ń kọ́ ẹ lẹ̀ ó pa àrẹ kúrò lẹ́nu àwọn tó ń dùn ẹlòmí tó bá ti gbèsè láti ká fi dùn báyìí àárẹ̀ oṣù máa ṣe oṣù máa ní kíbà yẹ́nì bá rí bá ìdá tí ń kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ ni ìdá tí ń kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ àpàwọn tí wọ́n náà mọ̀ kó lè kọ́ lẹ́kọ̀ọ́ aburú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ aburú ẹ̀ 99 ní àǹfààní ẹ̀ sóníṣókí ibi tá à ń lọ ní pé àṣetọ́ọ̀nù rọ̀jì ṣètọ́ọ̀nù níta mọ̀mọ́ lọ́nà fún wa nírò ìdúwà yìí gbé wá nípẹ̀ òǹkọ́ ní tọ́ǹtò ní èṣù nílẹ̀ Yorùbá tó fi tó fi pé àtẹ̀ṣù àti Ṣàngó àtọ̀yà gbogbo wọn tó fi lọ́dọ̀ mọ̀lẹ́bí èṣù ni wọ́n mọ̀lẹ́bí ṣètọ́ọ̀nù ni wọ́n sábọ́yé kò tó ẹgbẹ́ àwọn tó oṣù tó ìwọ́n dá mi ẹ̀ ara ọ̀rọ̀hìmọ̀ àbí oṣù wá dá mi ẹ̀ sábà ní ọ̀rọ̀hìmọ̀ ńlá ìrẹ̀ o ara èṣù déètì dán sọ nípa ìrọ́ ni déètì tó kò tẹ́lẹ̀ fún náà tí wọ́n èèyàn bẹ́ẹ̀ bá wà àbí nǹkan bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ lẹ Yorùbá ẹ̀rí kàkàtà náà wàkàfà náà lọ́dọ̀ wa kò fèrè yìí tó di yé lọ́dọ̀ àkùkù lórí pé irú kan báyẹn ó takò gbàgbọ́ Islam ǹjẹ àwọn àgbélẹ̀rọ tó wà lẹ́yìn bá nìyẹn ṣùgbọ́n àṣeyìntọ́nù rọ̀jìm ọlọ́run bá sọ̀rọ̀ ìfọ̀nà Al-Qur'an Karim ìwọ̀n náà níbẹ̀ nílọ ìtàn èṣù kò wá pé ọlọ́run tó fẹ́ balẹ̀ àwọn òṣèlú lọ́dọ̀ wọn kò sí màlẹ́kà o sí màlẹ́kà lọ́dọ̀ tí wọn táwọn àti pé báyà fún ọmọ ẹ̀sìn èṣù bẹ́ẹ̀ forí balẹ̀ fún sókí ká tún àárín yẹn ṣe àṣeyìntọ́nù gbogbo alámọ̀ ó dẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń kálẹ̀ àwọn tó wà láwùjọ ní sọ́kọ̀rọ̀ àwọn Yorùbá àwọn kò mọ̀ wọ́n ti automatically systematically àti gbé èṣù fún ṣe ìlọ́ọ̀dù bàbá máa sọ̀rọ̀ pé èṣù ìṣẹ́gbẹ̀ ni èṣù tí ẹ̀ bí èṣù tí ẹ̀ kí la gbé ibi agbésí ṣe ìtọ́jú ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Yorùbá gẹ́gẹ́ rárá wọ́n rí èṣù gẹ́gẹ́ bí lọ́dọ̀ wọn ó fẹ́ jọ bí màlàíkà Jibril ẹni tó súnmọ́ lọ́wọ́ bá jù tó súnmọ́ Elédùmarè jù nítorí àwọn méjì ni èṣù àti Ọ̀rúnmìlà lọ́la méjì náà súnmọ́ lọ́wọ́ eléyìí ò sí gbàgbọ́ mùsùlùmí gbàgbọ́ Yorùbá ni ó lè tako gbàgbọ́ Islam. afáwọn tí nìyà rẹ̀ mọ́ lọ́ wà ní sọlá Muhammad sallallahu alaihi wa sallam ní sàmúwá arásùlání
gbogbo ìlànà kọ̀ọ̀kan taari òun náà ni ṣètọ́nù kan bẹ́ẹ̀ yad'u ilayhi tí wọ́n fi àwọn èèyàn síbẹ̀ tí ìlànà ọlọ́run ọ̀kan ṣoṣo ni as-siratul mustaqim as-siratul mustaqim tí wọ́n bá ní ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní sirat bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní wọ́n kàn ní as-siratul mustaqim wà ó siratul kan bẹ́ẹ̀ ghayrul mustaqim siratul mustaqim tẹ́bi ẹlòmíì bẹ fún bó ní kọ́mpínì àbóní ṣọ́ọ̀bù àbóní mọ́tò ẹ̀rí àwọn afẹ́ fún ní ìròyìn ní kúránì kó yẹ tó tó ṣe nǹkan tó dáa àwọn afáàmì ńlọ wà káfúrò níbẹ̀ ká ní àlùjànnà ká ní kí ẹ̀kọ́ hòtẹ́ẹ̀lì ó kó mọ́lá àwọn ọlọ́gọ́wọ́ ká má kó sẹ́wọ́n kọ́ ní al-Firdaus kò dáa ṣe ẹlẹ́mi lè pe hòtẹ́ẹ̀lì ẹ̀ ní Na'im akọ̀kùn wọn ló kọ́ àwọn àlùjànnà yóò sọ hòtẹ́ẹ̀lì rẹ̀ rárá ètò ìdáàbò ìké sọlọ ní àtọ́ òṣìṣù ó kàn lè mú ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tó yẹ kó dọ̀rọ̀ méjì akọ̀sọ́ ni bí as-siratul mustaqim àwọn mẹ́rin ọ̀kan as-sirat gbogbo ṣé as-sirat gbogbo mustaqim àbẹ́sẹ̀ mustaqim agbọ́dọ̀ parí pẹ̀lú as-sirat wọn ni wọn náà lápò ìdínà as-sirat wọn náà sí ọ̀nà owó gbọ́dọ̀ kò sí as-siratal mustaqim torí pé nítumọ̀ ọlọ́run tó fún sífà al-mustaqim ọlọ́run mọ tó gbà lérò lára tó náà bá sì gbà lérò náà ní pé ọ̀nà yìí òun náà ní ọ̀nà àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tá a gbọ́dọ̀ mọ́ rìn ànábì sọ̀tàn láti fún ẹ pé ọ̀nà kan náà ni ṣùgbọ́n lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ yìí àwọn ọ̀nà ń bẹ tá a gbọ́dọ̀ rí sọ́jà ni fa innahu as-siratul mustaqim òun ní ọ̀nà al-mustaqim tó dá sí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lé lórí ọ̀nà kan tó lọ́wọ́ bá là fún wa siratal ladina an'amta alayhim aw an'ama Allahu alayhim ọ̀nà kan ní tẹ́tọ̀nù àwọn tó lọ́wọ́ bá an'ama alayhim an'ama Allahu alayhim àwọn tó lọ́wọ́ bá ti ṣe ìjẹ́ra fún min an-nabiyyin nínú àwọn ànábì was-siddiqin àwọn ẹni òdodo oríṣiríṣi ìtumọ̀ ló wà fún nínú ìtumọ̀ òun náà ni àwọn èèyàn bí àwọn Abubakar was-shuhada àwọn tó kú sójú ogun ẹ̀sìn was-salihin àwọn ẹni rẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní al-Qur'an al-Karim ìdí tẹ́lẹ̀ àmúwáyé ó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní al-Qur'an al-Karim ọlọ́ni wa man yuti' Allaha wa rasulahu ọlọ́ni ẹnikẹ́ni tó bá fi tẹ̀lé ọlọ́run àti òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam fawulaika ma'al ladina an'ama Allahu alayhim àwọn làwọn tó dá sí pé wọ́n wà pẹ̀lú àwọn ìjọba wọn bá ti ṣe ìkẹ́ àti ìdẹ̀ra fún nínú nabiyyin nínú àwọn ànábì was-siddiqin ẹ̀rí àti àwọn olódodo was-shuhada àti àwọn tó kú sójú ogun ẹ̀sìn was-salihin àtàwọn ẹni rẹ̀ wa hasuna ulaika rafiqa àwọn ẹni tó yẹ kéèyàn bá lò bẹ̀tẹ̀ làwọn eléyìí. so ayé yìí ọlọ́run ti tú ìtọ́nà wọn ọba tó dé nínú suratul Fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ọlọ́run ọba tó wá mọ́nà ọ̀nà tó gbòòrò ọ̀nà tó tọ́ ọ̀nà àwọn tí ọlọ́run ọba ti kẹ́ àwọn ta ló ń tọ̀ òun lọ́nà ọba ti fọ́ nínú ayé mi ọ̀nà àwọn ànábì ọlọ́run àwọn ẹni rí àwọn èèyàn dáadáa bẹ́ẹ̀ pé Al-Qur'an taari yẹ àmọ́ tú ara wọn Qur'an àmọ́ tú ara wọn ọ̀nà kan nìyí nínú àwọn ọ̀nà tá a máa ń gbà tú Qur'ani ká fi Qur'ani tú Qur'ani ká fi àdìsí ká fi tú Qur'ani ká fi ọ̀rọ̀ àwọn sàhábà tẹ́lẹ̀ kò lórí ká fi tú Qur'ani ọ̀rọ̀ táwọn fi ń tú Kùránì yìí ìgbà míì a máa ń fi ìmọ̀ ẹ̀sìn lódìdí ká fi tú Kùránì tóbi yorùbá ló léyìí ó kàn wí sáyẹn níbi nínú kútúbà afún alápẹ̀rẹ̀ ẹnìkan tó ń da áìláńdì rí tó ní ajá jíjẹ ìyẹn máa ń jẹ ọmọ ń dájá wọn ní kò sàrọ ní ajá ara mi
ó ní gbogbo yẹn akọ̀tẹ̀lá ọ̀rọ̀ bá mi mọ́ sọ́fà ìfún wa ní àfa ẹ mọ́ dára nílà ẹni yìí ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ kátàkà nìkan ùsùlù ẹni yìí ó ti wọ́ tó ti òkú ẹni yìí ti wọ́ mo ní ìtẹ́ni tí yóò fẹ́ gbà ó làbí ìsáàs bẹ́ẹ̀ tó dárí bẹ́ẹ̀ ó gbàdí ti gbọ́ àní ó gbàdí ti gbọ́ kò gbàdí ti gbọ́ tó bá gbàdí ti gbọ́ dáa fún pé àdéhùn sọ pé ajá ẹ̀gbẹ́ ni tọ́gbà náà lè ní ajá àgbọ̀dọ̀ ló fún àyàfin àríkún kan mẹ́ta káfi sọ́lé káfi dẹ́dẹ́ káfi dábùbò àwọn nǹkan ní wa. ó ní yára ó láti fi ẹ̀ka pé Kùránì kò gbàdí ti gbọ́ kí ni tó bọ́ọ̀lù sí mọ́ pé àdéhùn ti pé Kùránì lákàyè dídẹ̀ lákàyè tí o gbádùn ní gbẹ̀ngẹ̀ yìí àti àpàrà wọn fúnfún ẹni yìí kò gbàdí ti gbọ́ ó láti tó ń gbàgbọ́ láti tó bá tí o bá tako Kùránì bóun ló sì mọ́ gbádùn ti tako Kùránì lákàyè dídẹ̀ tí o jí lẹ̀ ló sì mọ́ gbogbo ayé àrùn mọ́ra lé ìsìlá rẹ̀ ó ní àyà ní ọlọ́run bá sọ fún aláàrú Kùránì pé wà lẹ́rìí kólì bọ́ọ̀ tó fáwọn ènìyàn lẹ́ àjùlù فيما أوحي إلي ntọ́nà ọba tó rẹ́ sí mi à ń tọ́ ìmí nípa ntẹ́ ẹ jẹ nípa oúnjẹ yàtọ̀ àmì ìwú táwọn èèyàn lè jẹ tó jẹ́ nǹkan halali ńlá àbí tó jẹ́ nǹkan èèwọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ ńlá àyàfi mẹ́yìíta òkú bèbè àwọn dábàá mọ̀ sún wa àbí ẹ̀jẹ̀ tó sàn àwọn lábẹ́lẹ̀ kùnzí àbí ẹ̀rẹ́ lẹ́bẹ̀ fa ìnáwó torí pé eléyìí ẹ̀gbìn ẹ̀ṣẹ̀ ni ó ní mẹ́ta ìkan àgbọ̀dọ̀ mẹ́ta ìkan lóyún àgbọ̀dọ̀ jẹ́ lórí nìkan lè wọ̀. bí ẹ bá rí àyà yìí alimami Malik rahimahullah àyà yìí lórí olódúró lé tó fi gbà ètò náà ajá tẹ tọ́hìn ajá mọ́ ajá alèjé bàbá bẹ jẹ subhanallah torí pé àyà yìí pé kò sí ọlọ́run ló wọ sọ̀fọ̀ mi kalẹ̀ tó jẹ́ èèwọ̀ tó dáwọ́ kan wọ̀nyí lọ. ṣùgbọ́n àwọn muhakikun àwọn àfáà tí wọ́n dúró sí mọ̀ dáadáa tó tún tẹ̀síwájú àyà yìí àyà Mákà ni ìjà àyà Mádínà tó fi yé ìjẹ́ ìwọ̀ ajá ìjẹ́ ẹ̀gbẹ́ ajá gbogbo àdìsí tó wáyé lórí ọ̀rọ̀ ajá Mádínà ló ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ajá bẹ̀rẹ̀ yọjú ó yọjú ṣùgbọ́n mọ́lì tí o rí pé ìkẹ́kẹ́ ń bẹ tá a gbọ́dọ̀ pé títí àwọn sọmẹ́ta yìí lọ lẹ́kùn mọ́gàdùmọ́ mọ́lì mọ́gàdùn wá Nàìjíríà yẹn lè jẹ́ ejò òun là lè jẹ́ torí pé àyà rẹ̀ gbé ọpá lè jẹ́ bẹ́ẹ̀ sì ni a lè jẹ́ ìsì tó tó máa ń fi sílẹ̀ àwọn àmọ́mẹ́ẹ̀ àwọn nǹkan tá a gbọ́dọ̀ jẹ́ àtìsàlàyé ẹ̀fọn nígbà tá a mú àlàyé wá nínú kìtàbù àtìmọ́ tó máa ń tá a gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ tí Kùránì tó fún àgbọ̀dọ̀ jẹ́ àbádìí tó fún àgbọ̀dọ̀ jẹ́ àbí tí ó bá jẹ́ gbin tó jẹ́ ẹ̀gbin Kùránì ìròyìn ẹ̀pẹ̀lẹ́gbin àbádìí tó ròyìn ẹ̀pẹ̀lẹ́gbin àbí tí àwọn alágbáwá àbí àwùjọ wa wọ́n kàkẹ́gbin àbí ìtàn ní ká má pa wọ́n ní ẹ má pa òòṣà ìmọ̀ ètò ìtàn ní ká má pa wọ́n sọ pé ẹ̀gbọ́dọ̀ jẹ́ ni torí kò tí mo ti fẹ́ jẹ́ pé ò ní pa tó ti yé bẹ́ẹ̀ sì ni nǹkan tí wọ́n ní ká pa tí wọ́n ní ká pa ó tó ká pé ká tó pé àtúbọ̀rọ̀ tó jẹ́ ìgbọ́n ní apá tẹ bá ti di ẹmọ́pá àtúní jẹ́ tó eléyìí bí Yorùbá kó àdéhùn jọ kó bá Kùránì jọ àwọn ìsìn báàtù kò ní lè ṣe ejò ọlọ́ọ̀ni ká pa adájọ́ láti ṣe pé bàbá àwọn sàádé sọ́ọ́rì àwọn sàádé lélélélélélé wọ́n fẹ́ pa wọn ò ní pa kí wọ́n fẹ́ sọ adájọ́ ní oníwàkọ́ Allahu sharrakum oníwàkọ́ Allahu sharraha kama waqakum sharraha oníwàkọ́ Allahu ọlọ́wọ́ bá dáàbò bò yìí oníwàkọ́ àkúmùlọ́ oníwàkọ́ àkúmùlọ́ sharraha kama waqa'a sharrakum ọlọ́wọ́ bá dáàbò bò yìí kúrò níbi aburú rẹ̀ bọ́lá ti dáàbò bò òun náà kúrò níbi aburú ẹ̀yìn náà torí ẹ̀ tẹ́ so gbogbo tó bá ti ní ká máa pa ìròyìn sí wọn ní ká pa kílómítì ọmọ onílé tó wà pa olùsọ ọmọ ìjọba rárá pa torí rárá ntí àwọn èèyàn àwọn lárúbáwá ìpìlẹ̀ gan tí wọ́n ti ṣèṣùbáàbù tí wọ́n lé lórí ẹ̀gbìn pípa káfíńgbà aládàá ni
kíkà ìgbàládà ni tó lè nínú àwọn ẹ̀kọ́ ní nípa pé bóò láti mọ tó dáa bóò láti mọ tí ò dáa. so afáwọn ibi tí bẹ̀rẹ̀ lọ́wọ́ wà ní وقد دخل في هذه الجملة وما وصف الله به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن حيث يقول قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله بقى الله سبحانه وتعالى nínú àwọn ọ̀rọ̀ yìí káàkiri ìròyìn ọlọ́run nínú tí ìdáàbò ti rí oko sínú ìyẹn Suratul Ikhlas wọn máa kọ ní Suratul Ikhlas torí pé nínú súrà yìí kò sí bẹ́ẹ̀ kọ́ nípa ẹ̀rù àfihàn tó ní ṣe pẹ̀lú ọlọ́run bá nìkan. àlejò àwọn Muhammad sallam òun kọ́ ló sọ ní Suratul Ikhlas orúkọ àwọn ayé al-Qur'ani àwọn súrà al-Qur'ani ìbẹ́ńbẹ́ tọ́lọ́wọ́ bá sọ ìbẹ́ńbẹ́ tánábì sọ ìbẹ́ńbẹ́ táwọn fàálù sọ gbogbo ẹ̀kọ́ ní ọlọ́run sọ gbogbo ẹ̀sùn kọ́lá rẹ̀ ló sọ lára àwọn ìtọ́lọ́wọ́ ọmọ òsọ títí táwọn ẹbí ló ti sọ ṣùgbọ́n àwọn sára ti sọ onílẹ̀ sọ́ọ̀tù ìfúnná. akẹ́kọ̀ọ́ ni kúlúwà náà tó rí ta àdó tó tẹ̀lé kùrán ó ṣe déédéé ìdá kan nínú ìdábẹ́ta alukùránì alimami mẹ́rin lọ́lọ́ ó mú àwọn ọ̀rọ̀ àwọn àfáà wá kí ni ìtumọ̀ ẹ̀ ń bẹ nínú wọn sọ wípé àwọn ẹ̀kọ́ tí Kùránì gbé wá ìpele mẹ́ta ni ìpele kan nínú ẹ̀ Suratul Ikhlas ló kọ́ wa ó kó ẹ̀kọ́ ìpele kan àwọn mẹ́rin rárá nítorí túmọ̀ sí wípé fúnukàlù Kùránì tí Suratul Ikhlas tó mú wáyé òní pé bí yàrá bá ka Al-Kùránì tó kà á lọ́sọ̀tò délẹ̀ ntí ó kọ ntí ó mọ ọba pàdé yóò mọ ọba ọ̀rọ̀ ìgbàgbọ́ pàdé a máa bá ìtàn pàdé a sì máa bá àkàmù pàdé àwọn ìdájọ́ so ẹni bá tọ́ sọ́tún ìtìránsì lẹ́sìn ó ti bá pàdé ìpín kan nínú ìpín mẹ́ta àwọn tó wà nínú ẹ̀ tó ti yé náà àfáwọn kan ò tún wípé bá a bá ti pé Al-Kùránì lójú bí ẹ ká pín sí mẹ́ta kásìpé ní kíkà kìrá àtẹn kọ́ ọ́ ẹ̀dẹ́ òwò àfáà tó tu bẹ́ẹ̀ tìtọ́rì tèmi rẹ̀ ìwọ̀n máa wọ́n gbadà nígbà eléyìí ẹni bá gbọ́ yín bẹ́ẹ̀ ìgbọ́kúgbọ́ ni pé kábàgbọ́ pé nítorí mẹ́ta Kùránì lójú mẹ́ta mi ní Kùránì níwọ̀n àkàkúrò aláàbẹ̀lò mẹ́ta tó ẹyọ kan ó tó ìdá Kùránì sọ́nà mélòó ìdá kan ní ìdá Kùránì bá ti wá ka mẹ́ta bó ti ká lórí Kùránì alhamdulilah ojú apari Kùránì báyìí nínú ara ò parí Kùránì kìrá àtẹn ní kíkà ó ka Kùránì lódìdí náà ẹ̀kọ́ nìyí fún wọn pé tó bá yẹ pé àwọn àfáà máa ń takò eléyìí pé ìwọ tó bá ka kúrò aláwọ̀ mẹ́ta ó gbọ́ aládẹ́pẹ́ tó ka Kùránì lódìdí ǹjẹ́ kẹ̀kẹ́ tí wọ́n lè bẹ nínú bẹ́ẹ̀ni kó wà gbé kalẹ̀ tí wọ́n sọ pé ẹyọ kan ẹgbẹ̀rún ẹ̀ 1 mílíọ̀nù rẹ̀ àìlóǹkà rẹ̀ kó fi gbogbo ilé ayé kan gan ó ṣe déédéé Kùránì kan ẹgbẹ́ mi sọ̀rọ̀ àti fàájì nígbà tí náà afá máa kò lórí pé ẹni tó ka Kùránì lódìdí ládàá rẹ̀ pọ̀ jù tó ka kúrò aláwọ̀ lò Kùránì àyà rẹ̀ 6,200 clinical plus gbàtọ́ na 35 àbí 34 òun ni òun láyà rẹ̀ káwá ka kúrò aláwọ̀ lọ́nà 6,234 kò sí tó dídí Kùránì tó fi yé tuntun inú àwọn agbọn tá à ń kà gan níta àmọ́ kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ kan náà ẹ̀kọ́ òru ẹ̀kọ́ tàn ìtàn òsì ń bẹ̀ ìdájọ́ òsì ń bẹ̀ ọ̀rọ̀ nípa ẹnu ọ̀rọ̀ nípa àlùwàlá ọ̀rọ̀ nípa ẹlẹ́wẹ̀lẹ́ òsì ń bẹ̀ tuntun àwọn afáàtúnṣe ni pé kúlù wà láwùjọ ẹ̀rí yìí ó kọ́ máa ìdá kan nínú ìdá mẹ́ta àwọn ẹ̀kọ́ tí Kùránì fẹ́ fún wa ṣùgbọ́n ní kíkà agbọ́dọ̀ kà yẹn pé káka Kùránì lòdì ìláwà. ó wà ní àwọn òròyìn ọlọ́wọ́ ọba tí ń bẹ nínú súrà yìí nínú àwọn ìtọ́lọ́wọ́ ọba tó fi ròyìn ara rẹ̀ ni ọ̀tọ́lọ́wọ́ sọ pé wọ́n wà lábẹ́ sallallahu alaihi wasallam máa sọ huwa Allahu ahad wọ́n máa sọ huwa lópa wọ́n wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nípa ọlọ́run torí bẹ́ẹ̀ níbi àyà yìí làwọn oníṣúfì kan ti sọ̀rọ̀ òun tọ̀ níta kan sọ pé
wúwà a lè lo wúwà fọlọ́ òun ìrẹ́pọ̀ wọn máa pé wúwà débi pé àwọn àwùjọ wọn bá bẹ̀rẹ̀ sí ní kún wọn kó débi pé á dẹ̀ rí wúwà á di wúwà àwọn méjì máa ń lo wúwà gbọ́ láì ara wọn kí eléyìí wúwà ni eléyìí gbọ́ wúwà ni eléyìí gbọ́ wúwà ni àfà ẹ̀jẹ̀ ṣùgbọ́n ni wúwà ni ẹ̀mùtí ni wúwà ni kí ni wúwà yẹ ọlọ́run bóòlù pronoun oṣù máa dúró fún orúkọ èèyàn rárá wúwà òfin ṣe orúkọ ọlọ́run àpá àtẹnu náà apá alùsùn náà ti fẹ́rẹ̀ lọ́bẹ̀ ṣùgbọ́n wúwà ìgbà ìṣàrà ló jẹ́ ìtọ́ka ni tí wọ́n wá bíẹ́ kúl sọ fún wọn nípa ẹni tó ń béèrè huwa Allah kúl huwa Allahu ahad ipò ọlọ́run ọba yìí ahad ọkàn ṣorí àwọn àbíkáni kúl Allahu huwa ahad ọlọ́run ọba Allah huwa ahad ọba kan ṣorí Allahu samad ọba tí gbogbo nǹkan tó rọ̀ mọ́ gbogbo nǹkan pátápátá náà bá dákò sẹ́nìkan tí ò rọ̀ mọ́ náà kò sí nǹkan kan tí ò ní ìtẹ̀lẹ́ náà àwọn ènìyàn kò sí àwọn ẹranko bí ìyẹn jẹ́ òbájẹ́ ìfẹ́ gbọ́ náà tó bá dé stéèjì kan yóò gbọ́ náà lórí bí nígbà tí ìdílé gbéra lóògùn ẹgbẹ́ subhanallah lẹ́nu yẹn ó nǹkan ti wà yìí lẹ̀ lẹ́yìn tó ń gbà yà lórí ẹbí 600 dọ́gbù díẹ̀ kan ní ọgọ́ lọ tó máa kárí báyìí tó máa gbéra báyìí lójú báyìí ọgbọ́n àfíìsù ọwọ́ ẹ̀sìn gbórúkọ lọ ẹ̀ṣẹ̀ gbórúkọ náà máa ń gbé àfíìsù máa sọ wà ìlú ọ̀nì ọjà ọkọ̀ ọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ nìkan wọ́n máa ń là káyìn tó ń la ní bẹ́ẹ̀ tí wà nínú pósí láwà gbogbo kurukuru yìí ẹ wà lókè ẹ mọ owó kurukuru bá ṣe wo táìsì nílẹ̀ báyìí tóbi bá rọ òjò ipa pléènì lókè òjò mọ́rọ̀ lábẹ́ pléènì ni kí nǹkan tẹ̀lẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ sí ìdílé kan ó ti bẹ́ náà nù. ẹ yóò di gbàgbọ́ ẹ wá o ọlọ́wọ́ bá fọwọ́ sórí o àfà ẹ̀kọ́nù àwọn sóòwò bọ́ àṣéwù wà àfihàn sọ láàrin yẹn. Adari ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ti yé wa ti débi kaba yé o a lè kú o bẹ́ẹ̀ ni kò sí emergency àwọn ọlọ́run tó bá bẹ́ kíkílẹ̀ ní gbogbo gbéra àbúrò tó bá ti gbéra tó bá ti tó ó lọ lórí àwọn àwa àwọn tó wà ní wọn ní ẹ̀dẹ̀lẹ̀ gbogbo léyìí kí wọ́n bẹ́ kíláàsì báyìí ìgbà ẹni bá rí gbádùn mọ̀ wá mí àwọn èèyàn wá sí tu gbọ̀ngbà náà títí lè bá ti gbára bẹ́ẹ̀ ní kẹ̀kẹ́ mọ́ kò sí kẹ̀kẹ́ tẹ́ rí ju kurukuru lọ ẹ̀rọ tí wọ́n bẹ̀rẹ̀ níbi yẹn náà ẹ̀kú yóò tún kí làákà yìí ká igi yìí ṣe àfẹ́ báyìí olú báyìí tí wọ́n kurukuru náà lè rí bí kúrí 5 hours ẹgbẹ́ bọ́lá ọ̀nà ń bẹ̀ tó bá fẹ́ bọ́lẹ̀ ó wù ní kó bọ́lẹ̀ tó bá fẹ́ bọ́lẹ̀ jọ ẹ̀sùn wa ká ẹ̀mí sókè ìgbẹ́ tó wà lókè lọ ẹbí ẹni lẹgbẹ ṣùgbọ́n tó bá lọ báyìí tó ìbílẹ̀kì ó ń lọ lù tó tó wíṣọ yóò mọ lọ gbére òde bí ó kò tó pé kíta ìsílẹ̀kù rárá o yóò pàṣẹ wá bẹ sílẹ̀kù nílẹ̀ tó tó sí ìyẹn tó túmọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ní ìgbàgbọ́ subhanallah bẹ̀síbẹ̀síbẹ̀ ọlọ́run wa mọ èèyàn ẹgbẹ̀rún tó ń lọ lókùn ẹgbẹ̀rún tọ́nà ń dà wá tí wọ́n bá síbẹ̀síbẹ̀ àmọ́lọ́ so kò sẹ́ni tí ó rọ̀ mọ́ náà kò sẹ́ni tí ó ní bùkátà ní gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan sọ́nà ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wà ní lam yalid ọlọ́ọ̀dà lam yalid wàlàdà yalidu wàlàdà ó bímọ yalidu ó bímọ wàlídù bàbá òbí mọ wàhálígà tu ìyá òbí mọ lam yalid ọlọ́wọ́ òbí mọ ìtumọ̀ ẹ̀mí lam yalid òbí mọ ayélujára rẹ ọmọ rẹ ìdíkù ọ̀tọ̀ ní kíyàn bímọ ọ̀tọ̀ ní kíyàn ní ọmọ gbogbo ẹni tó ní ọmọ kọ́ ló bí ọmọ ṣùgbọ́n gbogbo ẹni tó bí ọmọ ló ní ọmọ
ẹlòmí lè má bí tí ó adopt àbí òsì méjèèjì lọ́nà gbogbo làmìyẹ́lì kò bímọ ẹni wà làmìyẹ tẹ́kìtì wàládàn kò tún adopt Allahu Akbar tó gbọ́dọ̀ tí kékeré lè gbà wọlé kùránì ti yanjú ẹ̀ fún wa ní bákan náà wàlá mi yóò áwòládà ó bímọ áwòládà ìdẹ́sì áwòládà ẹ̀yẹ́ ni pé ó ń bí ọmọ ìdẹ́sì ẹni pé bàbá ń bẹ ìdẹ́sì àbí wúlídà wọ́n bí sáyé àmọ́ wọ́n dà bí yúládù wọ́n ń bí ọmọ sáyé tó túmọ̀ sí pé bá a bá ti rí ọmọ bá a bá mọ̀ bí ẹ̀ ágbà tó bí ń bẹ àmọ̀ bí ní àmárọ̀ mọ́. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yúlẹ̀d wọn ò bí sáyé kò ní bàbá bẹ́ẹ̀ ni kò níyà gbogbo ẹni tó bá ti lè jọmọ ó gbọ́dọ̀ ní bàbá gbogbo ẹni tó bá ti lè jọmọ ó gbọ́dọ̀ lóògbé kò sí bẹ́ẹ̀ sì ni gbogbo tó bá ti lè jẹ́ bàbá àti tó bá ti lè jẹ́ òbí ó gbọ́dọ̀ jẹ́ ọmọ gbogbo àwọn ìròyìn yìí kò sí fọlọ́ lábìyẹlé òbí mọ wọ́n làbí lóòlẹ́d kò ní òbí ẹ̀ẹ́dì èrè yẹn kan gbẹ́jẹ́ nínú yìí mi ì lóbi ẹnìkan bẹ nínú báyìí wọ́n pè ní Melchizedek wọ́n lẹ́nu yìí kò lóbi kò ní bàbá kò níyà kò lẹ́yìn tó bí kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò lóko irọ́ ni kò sódọ̀ ìdẹ́sìn ìròyìn ọlọ́run bá nìyẹn ìdẹ́sìn kò ní bẹ̀rẹ̀ kò lóko kò lóbi bẹ́ẹ̀ ni kò ní mọ ọlọ́run bá nìyẹn ìdẹ́sìn yẹn ní ìwàlá yìí tọ́lọ̀ mọ́ ìyọ̀bẹ mọ́ fún ṣùgbọ́n lóbi kékeré ó lóbi tó méjèèjì òsì kò síwájú kò sẹ́yìn kò sí òbí tó bí ọlọ́run bẹ́ẹ̀ ni kò sí ọmọ tó tara ọlọ́run jáde ó dáwà al-wahdaniyya Islam nìkan ló gbére ìwà kò sí gbogbo ẹ̀sìn láyé yìí mọ̀ ẹ̀rí pẹ̀lú Islam nìkan ló gbé ìjọkọ̀sọ̀ ọlọ́run bá wa abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́nà tó ṣe àlékún àgbọ̀yé fún wa insha Allah a kò tẹ̀síwájú nínú oṣù táwa yìí sọ̀tàn láyé ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ òun láti gbé ẹ̀rọ a tó gbọ́ sí apàdà fún tíra àbúlùkù lọ́wọ́ ẹni wa a kò mú báàbù tó fi a fi ṣẹlẹ̀ wá ní àǹfààní sallallahu alaihi wa sallam Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullah.